all my lifetime. He will take care of me. He will never, never let me down. I will give God my lifetime. My lifetime, I will give God my lifetime. My lifetime, I will give God my lifetime. When I give God my lifetime, He will take care of me. He will never, never let me down. I will give God my lifetime. Blessed assurance, Jesus is mine. Oh, what a foretaste of glory divine. Here's our salvation, purchase of God, born of His Spirit, watching His blood story. This is my story. This is my song. Praising my Savior all the Lord. This is my story. This is my song. Praising my Savior all the Lord. Perfect submissions, perfect delight, visions of rapture now burst on my side. Angels descending, bring from above, oh, echoes of mercy. nínú láyé mo kí gbogbo yín wípé ẹ kú ojú ọjọ́ bó ti rí, ẹ kú ọjọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ bí gbogbo ẹ̀ṣẹ̀ ránṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ yìí. Mo kí gbogbo yín ò wípé ẹ kú ojúmọ́ rẹ tó mọ́ wà lónìí, ẹ kú wíkẹ̀ níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tí ẹ ti ń wò mí. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín rèé, ìyẹn nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò náà ni mo ti ń kí yín wípé ẹ kú déédéé àsìkò yìí. Praising my Savior all the Lord. Perfect submission. Ojúmọ́ tó mọ́ wa lónìí, ojúmọ́ owó, ojúmọ́ tó mọ́ wa lónìí, ojúmọ́ ire, ojúmọ́ tó mọ́ wa lónìí, ojúmọ́ ìkú ti ṣèbálẹ̀ ọ̀rọ̀ ní tilé toko lẹ́yìn òdì pátápátá. Níbikíbi tí a bá ti ń gbọ́ àti ẹ ti ń gbọ́ mi tí ẹ ti ń wò mí, ilé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò tiwantiwa lára àgbàyídá níbẹ̀ náà la wà yìí. Ìyẹn nílùú London ní United Kingdom níbi tí a ti ń dá bí ẹdun tí a ti ń rọ̀ bí òwe. A ti dá pẹ̀lú odò èdè, mo tún ti dá pẹ̀lú odò mi, mo tún ti dá pẹ̀lú èdè mi, mo tún ti dá pẹ̀lú ohùn mi lónìí lórí ètò yín ètò wa Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká níbi tí ó ti mọ dùn tí ó mọ dún tí gbogbo ọmọ kan sí. Adúpẹ́dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ bá mi aláwùrà bí ọba tó fọgbọ́n mọ gbá orí. Àrí ìwọ aláwọ̀ bá mi ti kàmọ̀láyà kàkà bí òkè kìnìún ẹ̀yà Júdà gbogbo ìdílé Jésè. Mo kí yín lórúkọ ọlọ́run ọba mi wípé ẹ̀kúlé nínú ilé yìí.
í jẹun ọba tí kì í jẹun ọba tí kì í mu ọpẹ́ náà ló ń jẹ ọlọ́run ọba mi kì í jẹ àmàlà kì í jẹ̀bà kì í jẹ̀fọ́ bẹ́ẹ̀ ni kì í jẹ kọ́kọ́rẹ́ ọlọ́run ọba mi kì í gbowó bẹ́ẹ̀ ni kì í gbóbi ọpẹ́ náà lọ́lọ́run ọba ń fẹ́ lọ́wọ́ wa èyí náà rẹ̀ ta fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mi ọba tó ọba ṣèkan mọ́kù a lè wí lè ṣe a lè ṣe lè wí ọlọ́run ọba mi ti ń bẹ ní gbogbo bí ọ̀kan lánàá ọ̀kan lónìí ọ̀kan títí ayé àìnípẹ̀kun ọba tí gbogbo ayé wádìí rẹ̀ tí wọn ò rí òyìnbó kan wádìí rẹ̀ títí wọ́n wá lọ sókun wọ́n wá sójú òfurufú bẹ́ẹ̀ ni wọn ò rí di iṣẹ́ ọlọ́run ọba mi alápá látòsòlé ayéró ọlọ́run lánàá ọba tí ń bẹ títí ayé àìnípẹ̀kun ọlọ́run ọba mi ti ń jẹ́ mi ni èmi ni má ṣe bẹ̀rù ọ̀rọ̀ ni lájò fún olédè ní ọba mi ti ń ṣohun gbogbo lódùlódù àti ti dé sórí ètò lónìí ìkẹ́ ọlọ́lá ọlọ́run ọba mi ti ń gbé níbi gíga aláwù àtúndé lónìí lórí ètò wa gẹ́gẹ́ bí ìṣe wa lọ́jọ́jọ́ sátidé òní ni 20 nínú oṣù kínní ọdún 2018 àtúndúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tí ò ṣe wá lókù ọba tí ò já dọ̀fọ̀ ọlọ́run ọba mi tí ò jẹ́ kémi àti yan ọmọ sámáìlì mẹ́wàá nu kọ̀rọ̀ yàrá wa ọba tí ò fi jíjẹ àti mímu tí ò fi wọ́n wa kò fi jíjẹ àti mímu wa síbi tí ó ní wa lára ọlọ́run ọba òun náà là ń gbóṣù bàràbàdẹ̀ fún òkìkí ọ̀kàkà ọba mi ti kàmọ̀láyà kàǹkà bí òkè a lè wí a lè ṣe wí ọ̀kan lánàá ọ̀kan títí ayé àìnípẹ̀kun mọ̀rímọ̀rí ọba mi tó fọgbọ́n mọ́ gbá orí ọ̀kan ṣoṣo àràbà tí mi gbọ́ kìjikìji òun lọ́lọ́múrọ̀rọ̀ tí gbogbo ayé dìrọ̀ mọ́ ọba tó dá ọ̀run méje lẹ̀ méje tó fàyè ṣẹ̀kẹ́ ẹ̀ẹ́dógún akọ́ni máa mú gègé ọba mi oníkọ́kọ́rọ́ ọlá ọba tí ń kọ́ni láì mú kálámù ọba tí ń kọ́ni láì mú gègé ọba tí fi ọgbọ́n tí ó fi dalẹ̀ ayé ọlọ́run ọba mi mo tún ti dé sórí ètò lónìí gẹ́gẹ́ bí ìṣe mi nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò pẹ̀lú mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà rèé ìyá àbàdàn yín authentic ìyá àbàdàn yín broadcaster wọn náà lọ́ní pírẹsẹ̀ntà yín náà rèé asọ̀rọ̀ tẹ̀fẹ̀ ti mọ̀ràn ọ̀yájú ọmọ yín náà rèé ti pàṣíwájú bàbá ajímọ̀tọ́rẹ́ ẹ̀jẹ̀ fún gbogbo UK pátápátá èmi náà mo ti dé sórí ètò lónìí níbi tá a ti jíjọ mọ gbádùn ara wa tí ó ti mọ dún tí ó ti mọ dùn lórí ètò lónìí abala méjì òun náà ni ètò yìí abala méjì náà ni ètò yìí a ní abala àkọ́kọ́ ìyẹn ni abala Faaji Unlimited abala kejì òun náà ni lábala òṣèré ìlú mọ̀ká ìyẹn níbi tá a ti máa ń gba àwọn àlejò wa lórí ètò òun náà ni ètò yìí lónìí abala àkọ́kọ́ òun náà ni abala Faaji Unlimited níbi tí a ti jọ mọ́ gbádùn ara wa ẹ̀yin fẹ́ kí àwọn èèyàn yín lórí ètò ni ẹ̀yin ẹ fẹ́ orin kábàáyín play lórí ètò ẹ̀yin ẹ ṣáà ti béèrè fún àbáyín play àbẹ́yìn fẹ́ kí àwọn èèyàn yín bóyá ní gùnmẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ẹ fẹ́ kí àwọn èèyàn yín bóyá ẹ ti ríra tipẹ́ ni àbáwọn èèyàn yín tẹ́ ẹ ti gbúrò wọn tipẹ́ tẹ́ ẹ fẹ́ kí wọn lórí ètò yìí àǹfààní wà fún yín láti kí àwọn èèyàn yín ìyẹn ní orí ètò yìí ẹ̀yin ṣáà ti sẹ́ndì mẹ́sẹ̀jì yín ẹ sì lè pè wọlé àbáyín ká àbáyín kí àwọn èèyàn yín lórí ètò níbẹ̀ náà la wà yìí níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbi tó ti ń dún tó ń dùn tí gbogbo nǹkan sí ẹ kú kalẹ̀ ẹ kú ojúmọ́ rẹ lónìí mo kí gbogbo yín. Praise him every day. Jehovah, Jehovah, everybody blow your trumpet. Blow your trumpet. Louder. As everybody blow your trumpet. Ṣẹ́yìn náà ti ń blow ẹ̀ nínú ilé tẹ́ wà everybody blow your trumpet ọlọ́wọ́n bá mi náà là ń fọpẹ́ fún lónìí ọlọ́wọ́n bá mi òun náà là ń dúpẹ́ fún wọ́n lẹ́ni tá a bá ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni béèyàn bá fún ròǹtọ̀ ńlá lọ́mọ ẹ̀ rí i pé ròǹtọ̀ wọn ò ní ṣàná èyí náà làwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́n bá wípé àdúpẹ́ fún oore rẹ̀ lórí wa láti ọ̀sẹ̀ tó kọjá tá a ti ń dágbére fúnra wa lórí ètò ó tún wá mú wa padà wá sórí ètò lónìí níbi tá a tún ti ń jó tá a ti ń yọ̀
tá a ti ń dúpẹ́ fún Ọlọ́run ọba ẹ rí pé tiwa tọ́pẹ́ ó jọpẹ́ lọ bẹ́ẹ̀ náà bá mọ orí Ọlọ́run níbikíbi tí ẹ bá wà nínú ilé tí ẹ bá wà yìí náà ẹ dúpẹ́ fọ́lọ́run ọba ẹ gbóṣùbàrà bàdẹ̀ fọlọ́dùmarè ẹ yíká ọ̀tún ẹ yíká òsì ẹ dá múso ẹ rá bàbà fọ́lọ́run ọba Ọlọ́run ọba tó ń ṣe ohun gbogbo fún wa mo kí gbogbo ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin ìyá mi pátápátá nínú ilé gbogbo yín pátá náà ni mo kí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà onílé àti àlejò mo kí gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin lọ́balọ́ba lóyè gbogbo ẹ̀yin ọ̀sọ̀kùlú ìlú pátápátá gbogbo yín náà ni mo kí o mo kí gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba wípé àkú ìsinmi o mo sì kí gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ lẹ́nu iṣẹ́ náà mo kí gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ bí òní mo kí yín o gbogbo ẹ̀yin ọmọ oṣù January mo kí gbogbo yín pátápátá wípé ẹ kú ọjọ́ bí lágbára Ọlọ́run ẹ̀mí yóò ṣe púpọ̀ ọdún láyé ẹ̀yin tẹ́ ẹ ṣe ti yín lánàá ẹ̀yin tẹ́ ẹ ṣe lónìí ẹ̀yin tẹ́ sì tún ṣe ní ọjọ́ tó tún bọ̀ lẹ́yìn mo kí gbogbo yín gbogbo ọmọ oṣù January pátápátá gbogbo yín náà ni mo kí gbogbo ẹ̀yin oníyàwó òní gbogbo ẹ̀yin tẹ́ ń fọmọ fọ́kọ ẹ̀yin tẹ́ ń fàyàwó fọ́mọ mo kí gbogbo yín o lágbára Ọlọ́run orere kò ní tán nínú ilé gbogbo wa láṣẹ Èdùmàrè mo kí gbogbo yín nínú ilé tẹ́ ti ń gbọ́ wa tẹ́ ti ń wò wá iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà la wà yìí ẹ lè máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com ẹ lè máa gbọ́ wa lórí tuning radio ẹ lè máa gbọ́ wa lórí tuning radio ẹ lè máa gbọ́ wa ńbẹ̀ ẹ search fún ìbílẹ̀ rédíò ẹ máa gbọ́ wa kétékété ìyẹn lórí tuning ẹ lè máa wò wá lórí Facebook wa ìbílẹ̀ rédíò tiwantiwa tàbí lórí péèjì wa ìbílẹ̀ rédíò UK ẹ máa gbọ́ wa ẹ sì máa wò wá ńbẹ̀ ìyẹn ní orí ètò bá a ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ètò níbẹ̀ náà la wà yìí bẹ́ẹ̀ náà bá ti ń wò wá ẹ máa bá wa share rẹ̀ ẹ invite àwọn ọ̀rẹ́ yín ẹ share fídíò yìí kẹ́sì invite àwọn ọ̀rẹ́ yín pé káwọn náà rèé kàn darapọ̀ mọ́ wa ní orí ètò mo kí gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin ìyá mi bàbá mi tẹ́ ń bẹ lórí ètò mo kí yín o ẹ ṣeun tẹ́yin náà ń gbọ́ wa tẹ́ ń wò wá mo kí gbogbo yín pátápátá mo kí olórí Adéníkẹ́ Olúwaṣe Kẹ́mi Ọlájíire wọ́n ní Jésù ṣeun o kábíyèsí wọ́n ní good morning ma ẹ ṣé ọ̀zánkù ọdúnbákú ẹ ṣé tẹ́ ń wò wá ìyá mi Abímbọ́lá JP Àkàndé ẹ ṣé wọ́n ní Ìyábàdàn ẹ kú iṣẹ́ wíkẹ́ndì ó wọ́n ní ọ̀pọ̀ rẹ̀ láṣẹ láyé àmì Ọlọ́run ọba mo kí gbogbo yín pátápátá níbikíbi tẹ́ ti ń gbọ́ mi tẹ́ ti ń wò wá mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá náà nínú ilé mo kí gbogbo yín Azeez Abiola mo kí yín o àáfàá wa mo kí yín ẹ ṣé àwọn àáfàá wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò ní orílẹ̀-èdè Nàìjíríà nu mo kí yín o àáfàá Abdulaziz Abiola ẹ ṣé tí ẹ̀ ń gbọ́ wa tẹ́ sì ń wò wá báyìí náà bá ti ń wò wá ẹ mọ́ bá wa share fídíò yìí ẹ share fídíò yìí ẹ invite àwọn ọ̀rẹ́ yín pé kájọ jẹ̀gbádùn ètò yìí ẹ láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò ẹ sì láǹfààní láti béèrè fún orin tí ẹ bá fẹ́ báwo ló ṣe ń lọ lọ́dọ̀ tiyín báwo ni wíkẹ̀ndì yín níbo lẹ̀yin wà níbo ló ka yín mọ́ ẹ já mi sí ẹgbẹ́ sí mi létí ẹ jẹ́ kí n mọ̀ bó ṣe ń rò lọ́dọ̀ tiyín náà báwo lẹ̀yin ṣe ń lo wíkẹ̀ndì yín ẹ dákun níbo lẹ̀yin wà gbogbo ẹ̀yin olóde àríyá ẹ̀yin tí ẹ ti múra pàtí ẹ ti múra òde ẹ já mi sí ẹ jẹ́ mọ̀ bó ṣe ń lọ lọ́dọ̀ yín báwo ló ṣe ń lọ lágbègbè yín ní orílẹ̀-èdè Nàìjíríà ni ní UK ni ní gbogbo kíbikíbi ní gbogbo Europe pátápátá ẹ já mi sí báwo ló ṣe ń lọ lọ́dọ̀ tiyín báwo ni wíkẹ̀ndì yín báwo lẹ̀yin ṣe ń ròlú ẹ̀ ẹ ṣáà ti mọ̀ pé lórí ètò yìí no dull moment ni no rìndìnrìndìn no sùn ẹ̀gbẹ̀ ẹ ṣáà ti mọ̀ bá a ṣe máa ń ròlú ẹ̀ pé ó máa ń dùn gan-an ni Ọlọ́run tẹ́ bá ń gbọ́ pé ó máa ń dùn mọ́ mi ètò yìí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n á ní ó ń dùn mọ́ mi gan-an ni lórí ètò yìí òun náà ló ti ń rí bẹ́ẹ̀ mo kí gbogbo yín pátápátá tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àbá yín kà á ẹ kí àwọn èèyàn yín lórí ètò ẹ bèrè fún orin tí ẹ bá fẹ́ ìyẹn ní abala Faaji Unlimited abala òṣèré ìlú mọ̀ká ó ní abala kejì lórí ètò yìí níbi tí màá ti gba àlejò gbáǹkọ́ gbì Ọlọ́run ọbẹ̀ má ti jẹun bẹ́ẹ̀ ẹ má ti jẹun bẹ́ẹ̀ má ti jẹun palanse má ti jẹun polongo ẹ̀ àlejò mi lábala òṣèré ìlú mọ̀ká àgbè wọn wọlé gbà tó bá takókò àmọ́ àkókò táwọn àyẹ ṣáàmọ̀ ńṣe ló ń gbá lára mi fàájì ń gbá lára mi gidi ni ẹ̀yin náà ẹ bèrè fún orin tí ẹ bá fẹ́ màá bá yín já sí ẹ invite àwọn èèyàn yín ẹ bá wa share rẹ̀ ẹ pín fídíò yìí ẹ bá wa share fáwọn èèyàn yín náà nulẹ̀ ẹ ṣé gan ni mò ń pọ̀ náà. ẹ
ẹni fẹ́rẹ̀ kó náwó sókè. Ire owó. Ẹni fẹ́rẹ̀ kó náwó. Ẹni tó bá fẹ́rẹ̀ ẹ̀yin náà náwó yín sókè níbi tẹ́ ẹ wà. Ẹni bá fẹ́rẹ̀ owó orí ọmọ àìkú bá lé ọ̀rọ̀ ẹ̀yin náà náwó sókè ẹ̀ claim ẹ̀ níbikíbi tẹ́ ẹ bá wà. Ẹ wá wo ohun tí Jésù ṣe. Ẹ wá wo ohun tí Jésù ṣe. Alẹ́ wí lè ṣe, alẹ́ ṣe lè wí. Ó rán ìrànwọ́ rẹ̀ sí wa. Ẹ wá wo ohun tí Jésù ṣe. Ẹ wá wo ohun tí Jésù ṣe. Mo kí gbogbo ẹ̀yin ọlọ́mọ tuntun jòjòló mo káàbúrò mi dáadáa. CMB Ayọ̀míkún CMB Ayọ̀míkún àwọn oní makeup nu tẹ́ bá rí tó bá gbẹ tán rekete báyìí ẹ ṣe bí wọ́n mú wá látọ̀run ni. Mo kí CMB ikú ayọ̀ ọmọ tuntun jòjòló ọmọkùnrin tuntun jòjòló tọ́lọ́wọ́n ọba tó fi ta ìdílé wọn lọ́rẹ. Mo kí Ayọ̀míkún CMB pẹ̀lú ọkọ rẹ̀ Káyọ̀dé wípé wọ́n kú ayọ̀ ọmọ tuntun lágbára Ọlọ́run. Ọmọ náà yóò lọ́wọ́ rẹ̀ lẹ́yìn yóò dàgbà yóò dògbó yóò sì ṣe fún bàbá àti ìyá jẹ lógo Ọlọ́run ọba. Hallelujah sí ọ mami. Kábíyèsí. Hallelujah sí ọ mami. Ẹ ṣeun ìyá mi Jùmọ̀kẹ́ Arógun Dádé mo rí yín o ẹ káàárọ̀ ẹ kú dédé àsìkò yìí níbikíbi tẹ́ bá wà. Prosper Michael wọ́n ní ẹ kú weekend màmú kí yín o ẹ ṣé níbikíbi tẹ́ ti ń gbọ́ wa tẹ́ ti ń wò wá. Mariam Abidoye mo rí yín ọjà sọ pé mo rí yín o fún gbogbo yín tẹ́ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá nínú ilé lórí ètò yín ètò wa Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká níbẹ̀ náà láṣìwà yìí. Hallelujah sí ọ mami. Hallelujah sí ọ ọba ìyanu. Pèmpédèké tí ń jẹ́ aláàfin ọ̀run. Hallelujah sí ọ mami. Hallelujah sí ọ mami. Elédùmarè agbára rẹ̀ kárí ayé. Hallelujah sí ọ mami. Hallelujah sí ọ mami. Àwọn ìbálẹ́gbẹ̀rún kò tó láti yan Ọlọ́run ọba mi wà láì bá a bá kọ́lé tá ara mọ́tò fọ́lọ́run ọba kò ní í gbà ọpẹ́ yìí náà ni ọpẹ́ ìlọ́lọ́run ọba mi ń fẹ́. Elédùmarè agbára rẹ̀ kárí ayé. Hallelujah sí ọ. Ẹlòmíì ń bẹ lọ́sibítù báyìí ó lówó lọ́wọ́ ní gbogbo ẹ̀ lọ́wọ́ àmọ́ bá bu àlàáfíà Ọlọ́run ọba tí ò ṣe tèmi àti yín bẹ́ẹ̀ ó yá mọ́ dúpẹ́ ni àwa mú gàrí làárọ̀ àmúlọ́sàn àmọ́ àlàáfíà wá dúró pápápá ẹ dákun ẹja nírètí pé yóò dáa lọ́la pé ọ̀la yóò dára. Ṣeun ayọ̀ fún mi ó pọ̀ Jésù gbà mí là ó tú mi sílẹ̀ ló wá dúpẹ́ ó ṣé o bàbá. Kìkì ẹni tó bá nígbàgbọ́ náà ló lè rí nǹkan gbà lọ́dọ̀ Ọlọ́run olóníyèméjì ò lè rí nǹkan kan gbà lọ́dọ̀ ọ̀hún. Jésù gbà mí là ó tú mi sílẹ̀ ó wá dúpẹ́ ó ṣé o bàbá. Èmi náà wá dúpẹ́ tèmi ẹ̀yin kọ́. Ṣeun ayọ̀ fún mi ó pọ̀ Jésù gbà mí là ó tú mi sílẹ̀ ó wá dúpẹ́ ó ṣé o bàbá. Ẹ bá mi yìn Jésù lógo. Àmín. Ẹ bá mi yìn Jésù lógo. Àmín. Ẹ bá mi yìn Jésù lógo. Lórí ètò yín ètò wa Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká níbẹ̀ náà láwà yìí níbi tó ti ń dún tó ń dùn ti gbọ̀ngbọ̀n kan sí i mo ní báwo ló ṣe ń lọ lọ́dọ̀ tí báwo ní wíkẹ̀ndì yín ẹ jọ̀ọ́ ẹ já mi sí ẹgbẹ́ sí mi létí báwo lẹ̀yin ṣe ń ròlú ẹ̀ báwo ló ṣe ń rò lọ́dọ̀ tí báwo ló ṣe ń dún ẹ jọ̀ọ́ abẹ́yìn wà lábẹ́ dúfè ni abẹ́yìn tí ẹ̀wà nulẹ̀ àti bẹ́sẹ̀ ti dẹnu iṣẹ́ ẹ wò ó Ọlọ́run kó ṣàánú ni àgàgà wa tá ti ẹ̀wà ní ìròkù báyìí lásìkò òtútù báyìí ẹlòmíì àborí má bẹ́ẹ̀ bẹ́ẹ̀dì ni àti dìde gan lọ dáwọn ọmọ lóǹgan yóò di gòbè ni Ọlọ́run ṣàánú. Ìjọsìn Ọlọ́run òrìṣà láyé iye orí iye ìgbàlà orí ìgbàlà. Bẹ́ẹ̀ ni wọ́n láwọn dúpẹ́ tàwọn Prosper Michael wọ́n láwọn dúpẹ́ tàwọn mo rí yín o my beautiful mother mother prophetess Annie Abiodun Ogutade JP good afternoon ma happy weekend to you ma mo kí yín nínú ilé tẹ́ wà Fúnmi Adéyẹmọ mo kí yín ẹ ṣé ọjọ́ sọ́pọ̀ Olúmídé wọ́n ní ẹ kú ọjọ́ ìsinmi òní o tó àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ẹ ṣeun. Orí ìgbàlà Jésù Kristi ní máa sìn o péjú sí Ọlọ́run àjèjì. Akọrin ayọ̀ mara bàbá máa jó máa yọ̀ sọ́lọ́run máyíká ọ̀tún yíká o. Àbẹ́yìn ò lè rà bábá lè yí sọ́tún Ọlọ́run òtútù ti jẹ́ ní ẹlòmíì ọ̀gán bẹ́ẹ̀ bá rẹ́lòmíì ní patí bẹ̀yìn rẹ̀ ó ti gan àti bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kójó mọ́lẹ̀ ó di wàhálà àwọn náà kọ́ owó òtútù ni bọ́wọ́ òtútù bá sọ́yàn ní bàdí tí ọwọ́ òtútù bá sọ́yàn ní àbàrà ní ẹ̀yìn nílùú èbó kódà ó ń tọ̀hún ẹ̀bá lọ́mọ 40
náà lábàrà lọ́wọ́ ẹ̀yìn ni o. Àtẹ̀rẹ̀rẹ̀ kárí ayé lẹ́lẹ́rù níyìn o, kábíyèsí Elédùmarè ọba ọlọ́lá. Akọrin ayọ̀ mara bàbá májọ́ máyọ̀ sọlọ́run, máa yíká ọ̀tún yíká òsì forí balẹ̀ fún. Ẹ sọ̀kalẹ̀. Akọrin ayọ̀ mara bàbá májọ́ máyọ̀ sọlọ́run, máa yíká ọ̀tún yíká òsì forí balẹ̀ fún. Àtẹ̀rẹ̀rẹ̀ kárí ayé lẹ́lẹ́rù níyìn o. Òní ní ọjọ́ Sátidé 20 nínú oṣù kínní ọdún 2018 abẹ́ẹ̀rí January ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nu ọlọ́mọdé ajẹ́ gbèsè mọ́jà dáràn January òun náà tún ti ń lọ tiẹ̀ nu. Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ́ká lábala fàájì yìí mo ní ẹ lè kí àwọn èèyàn yín lórí ètò bóyá ẹ ti ríra tipẹ́ ni abẹ́yìn fẹ́ kí wọn fún tí òpin ọ̀sẹ̀ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ àbáyín ká abẹ́yìn fẹ́ orin kan lórí ètò ní pé ká bá yín play rẹ̀ ẹ̀yẹ ṣáà àti sẹ́ǹdì ẹ̀ ẹ̀yẹ ṣáà àti jù àbáyín play lórí ètò fún àǹfààní yín fún ìgbádùn sí yín fún òpin ọ̀sẹ̀ náà ni ẹ kú ti mọ̀ pé ìgbìyànjú tiwa òun náà ni ìdùnnú tiyín sì rèé òun náà ni ìgbìyànjú tiwa ìpè kínú tiyín máa dùn ká máa mú yín lára yá kínú yín máa dùn kò sí rònú lọ́rọ̀ tiwa kò sí bànújẹ́ torí pé Ọlọ́run ọba ó ti ṣoore rẹ̀ nú ayé wa ìgbàgbọ́ nìkan ló kù kémi àti yín ká fi claim ẹ̀ torí pé gbogbo ohun tọ́lọ́run ọba mi dá wọn ni dáradára náà ni èyí tí ọ̀dà wà láyọ̀ ọmọ aráyé lọ́pàá kádàrá dà àwọn ọmọ aráyé náà sọ gbádọ̀gún igbá ògún ògún ó wà láì igbá ògún kò gún rárá àwọn ayé náà ni wọ́n sọ́dà bẹ́ẹ̀ torí pé Ọlọ́run ọba mi ó ṣohun gbogbo dáradára ó ṣohun gbogbo létòlétò fáwọn ọmọ ádámọ̀ wípé ká mọ gbáyùn ká mọ bí sí ká mọ rẹ̀ sí ká sì mọ gbáyùn lórílẹ̀ alààyè àmọ́ táwa náà bá ti nígbàgbọ́ ohun tí ò tó lónìí yóò ṣẹ́kù ohun tó kù díẹ̀ káàtó wà láì yóò tó wa lọ́wọ́ yóò tẹ̀ wá lọ́wọ́ ẹ ṣeun ẹ̀yin èèyàn mi mo rí yín lórí ètò gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wá tí ẹ sì ń wò wá nínú ilé lórí ètò níbẹ̀ náà la wà yìí níbi tí a ti ń dàbí ẹ̀dùn tí a ti ń rọ̀ bí òwe bẹ́ẹ̀ náà bá ti ń wò wá ẹ mọ bá wa share rẹ̀ ẹ bá wa share ẹ bá wa invite àwọn ọ̀rẹ́ yín sórí ètò ẹ share rẹ̀ káwọn èèyàn rẹ̀ kí àwọn náà kí wọ́n lè jẹ̀gbádùn kán lè jẹ̀gbádùn ètò yìí ẹ bá wa share rẹ̀ ẹ share rẹ̀ fún àwọn èèyàn yín nínú ilé ẹ ṣé gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa tẹ́ ń wò wá nínú ilé gbogbo yín pátápátá òun náà ni mo kí Saheed Àkàndé wọ́n ní happy weekend o mo kí yín ẹ ṣé Ọláyàdé Kazeem wọ́n ní ìyá àbàdàn ẹ kú iṣẹ́ ẹ ṣeun torí ọlá tèmi tọpẹ́ mo rí yín o Adéọlá Prosper ẹ ṣé ìyá mi mo rí yín lórí ètò ìyá mi Stella Hasan Ejirele ìyá mi nífẹ̀ẹ́ òyẹnu níbi ojúmọ́ gbé tí ń mọ́ wá wọ́n àìdúró kí wọ́n nífẹ̀ẹ́ ọ̀yẹ̀ àìbẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ ọ̀yẹ̀ níbi ojúmọ́ tí ń mọ́ wá ìyá mi mo kí yín pé ẹ kú ojúmọ́ rẹ lónìí. lórí wa nígbà tí wà fún ẹ. Tàmí mi sáré lọ bí wé people dey talk. Gbogbo ní ṣe lórí wa nígbà tí wà fún ẹ. Just in case you are the breast married doctor lórí wa. Gbogbo ní ṣe lórí wa nígbà tí wà fún ẹ. Tàmí mi sáré lọ bí wé people dey talk. Gbogbo ní ṣe lórí wa. Saheed Òṣùpá náà lélẹ́yìí New Dawn náà porúkọ ẹ̀ ìyá mi Stella wọ́n ní àkú wọ́n ní àkú iṣẹ́ o ẹ̀kú ètò ìyá àbàdàn wọ́n ní Ọlọ́run a máa wà pẹ̀lú gbogbo wa àmì Ọlọ́run ọba ẹ ṣeun ìyá mi ọjí dẹkọ bla mo rí yín o lọ́wọ́ àlólùwà Kẹ́mi Rashidat ẹ ṣé mo rí gbogbo yín pátápátá iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà la wà yìí yẹn nílùú UK abala Faaji Unlimited la wà yìí mo ní ẹ bèrè fún orin tí ẹ bá fẹ́ ẹ láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò àbáyín ká á sì bá yín kí wọn lórí ètò abala kejì lórí ètò yìí náà ní abala lọ́gbà òṣèré abala òṣèré ìlú mọ̀ká níbi tí àlejò mi ó ti gorí ètò ìyẹn ní abala kejì àmọ́ abala Faaji Unlimited láwa yìí tá a ti jọ ń gbádùn ara wa lọ́pọ̀ ẹ̀ kọ́kọ́ jọ kíra wa kájọ jọ fi fàájì ẹ̀fẹ̀ kájọ fi kọ́kọ́ róòlù ẹ̀ ná kínú wa kọ́kọ́ jọ dùn kájọ da gbogbo ẹ̀ lẹ̀ ná ká tún jọ wá tún ṣà. Tàmí mi sáré lọ bí wé people dey talk. Gbogbo ní ṣe lórí wa nígbàkigbà fún ẹ. Every gentleman lágbàáyé máa lò jíjó mi títí tó fi wá lọ lórí àwọn professors gbogbo orin wa láti kọ́ máa lò ní ìtumọ̀. Bàbá mi ó já sọ pé wọ́n ní mo fi àsìkò yìí wọ́n ní àwọn fi kí gbogbo àwọn ọmọ ọlọ́jọ́ bí ní
ó já sọpẹ́ olúmídé wọ́n ní pàápàá wọ́n ní fún mi lọ́lá odúbọ̀tẹ̀ wọ́n ní fún àṣeyẹ ọjọ́ ìbí ẹ̀ ní àárín ọ̀sẹ̀ yìí tó tẹ́ ẹ bá ń gbọ́ ìyá wa fún mi lọ́lá odúbọ̀tẹ̀ bàbá wa olúmídé ó já sọpẹ́ náà ní ká báwọn kí yín fún ti ọjọ́ ìbí yín lọ́sẹ̀ yìí pé lágbára ọlọ́run ẹ̀mí yóò ṣe púpọ̀ ọdún láyé nínú owó ọmọ àìkú ti ṣe baálé ọ̀rọ̀ àti nínú mọ̀ní ọlọ́run nínú àlàáfíà tán nínú ìfẹ́ra ńlá wọn ní ní ọlọ́run ó jẹ́ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá gbọ́ láti lè ṣe wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà láti ń kí yín tá a ti ń kí yín pé ẹ kú palẹ̀mọ́ ọjọ́ ìbí yín wọ́n láwọn wá fẹ́ nice ọlọ́run wọ́n ní mo fẹ́ nice fún ọ lọ́jọ́ òbí ìyẹn nice gangan wọ́n làwọn fẹ́ fún ọ lọ́jọ́ òbí lágbára ọlọ́run àbáyín play owó labí Adébáyọ̀ òbòkìyìn o wọ́n ní ìyá àbàdàn ẹ̀kú iṣẹ́ gbogbo yín pátápátá náà ni mo kí ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àbáyín ká láti kí àwọn èèyàn yín lórí ètò àbí ẹ fẹ́ orin kan pé tó kábàáyín play lórí ètò yìí àbáyín play fún ìgbádùn tiyín fún ìgbádùn yín náà ní orí ètò yìí àbáyín play ẹ̀ kí ọlọ́run ọba kí ó gbà fún wa lórí ètò níbẹ̀ náà la wà náà mò ń bọ̀ náà. Jíjó mi ti sùn bí wa lọ́dún rí àwọn pòfẹ́sọ̀ gbogbo orin wa láti kọ́ wà lónìṣùmọ̀ èmi gangan lọ lákọrin tí ó máa lẹ́lẹ́gbẹ́ o. Ẹ̀dùn ẹ̀tùmá lágbàáyé àdó jíjó mi títí tó fi wá lọ́dún rí àwọn pòfẹ́sọ̀ gbogbo orin wa láti kọ́ wà lónìṣùmọ̀ èmi gangan lọ lákọrin tí ó máa lẹ́lẹ́gbẹ́ o. Tí ọba lòun lè kọrin kò lè kọ́ tó mi àbínibíni títí wa bàbá bíi gbogbo orin wa láti kọ́ wà lónìṣùmọ̀ èmi gangan lọ lákọrin tí ó máa lẹ́lẹ́gbẹ́ o. Ẹ̀dùn ẹ̀tùmá lágbàáyé àdó jíjó mi títí tó fi wá lọ́dún rí àwọn professors gbogbo orin wa láti kọ́ wà lónìṣùmọ̀ èmi gangan lọ lákọrin tí ó máa lẹ́lẹ́gbẹ́ o. lórí ètò níbẹ̀ náà láwà yìí báwo ló ṣe ń dún lọ́dọ̀ tiyín báwo ló ṣe ń lọ lágbègbè yín ẹjọ́ níbọ̀lẹ̀ yìí wà ẹja mi sí ẹ jẹ́ kí n mọ bó ṣe ń rò lọ́dọ̀ yín sátidé ẹjọ́ níbọ̀lẹ̀ yìí wà ẹgbẹ́ sí mi létí báwo lẹ̀yin ṣe ń rò lọ abẹ́yìn ṣì ń sùn ni abẹ́sẹ̀ wà lẹ́nu iṣẹ́ ẹ jẹ́ kí mi ò mọ bó ṣe ń lọ lọ́dọ̀ yín bó ṣe ń lọ lágbègbè yẹn ṣáà ti rí mi báyìí ọlọ́run èmi àti máikrófóònù làjọ ń rò lù ẹ̀ ń bì báyìí àbí kì í ṣe bí èmi náà iṣẹ́ mo gbà ní kọ́lọ́mọ bó tànú fún wa nice náà rèé ìyẹn fún Fúnmilọ́lá Odúbọ̀tẹ̀ ọmọ lọ́jọ́ bí. I wanna be controlling things. I wanna be enterprising. Yeah, kì í ṣàtìlò olè ló pọ̀ ọmọ jẹ́ kì í ṣàtìlò wáyà kì í ṣàtìlò mọ́mí ọ̀yà kì í ṣàtìlò olè jẹ́ kán máa ń marry kì í ṣàtìlò àwọn tèmi wọ́n ṣàṣẹ lóru mọ́jú. aláwọ̀ náìsì gangan lélẹ́yìí Livington ló pé àwọn tèmi ń ṣàṣẹ lójoojúmọ́ ó lè lọ́wọ́ ọmọ jẹ́ wà láàyè kẹ́mi ó sáà ti lówó ni. ọ̀lẹ́sùn ọ̀lẹ́ làágùn ọ̀lẹ́sùn kò mọ gúgù ọ̀lẹ́sùn ọ̀lẹ́ ọ̀run ọ̀lẹ́sùn ọ̀lẹ́ òkàkú. Money no dey fall from heaven, shey you know. God no go come down from heaven. Better know. I wanna be on top of things. I wanna be doing things. I wanna be controlling things. I wanna be enterprising. Yeah, kì í ṣàtìlò. lẹ́yìn náà bá ń gbádùn orin yìí tẹ̀ ẹ́ enjoy music yìí tẹ̀ ń gbádùn ẹjọ́ ẹ̀jẹ̀ rí love yìí kò máa rò. Ṣàtìlò. Money ọ̀la. Kì í ṣàtìlò. Ó lè jẹ́ kán máa ń marry. Kì í ṣàtìlò. Human being. We making money differently. As a human being. Ọjọ́ kú lọ́jọ́ sí mi. Today I'm a baby. Mo ṣiṣẹ́ mo rẹ̀. Thank God it's Friday. Kájàyé gbàgbé ọ̀ṣẹ́. ọlọ́run thank God it's Saturday kájàyé ká gbàgbé òṣì ìjọba ń gbá ní gbàgbé òṣì gbàgbé ẹ̀. As a living thing, I wanna. ṣé ẹ láwọn ọmọ tí ń bẹ lóde òní wà láì wọ́n ń dáṣà àwọn àṣà oríṣiríṣi ó kẹnu wọn lóde òní ọlọ́run. oníkẹ́mi ṣáà ti jayé kí n gbàgbé òṣì ọlọ́run. Kì í ṣàtìlò. Wáyà.
máa fún yín ṣe more blessing in Jesus name amen. Ẹ ṣé ìyá mi agbára Ọlọ́run yóò mọ̀jú wa ṣe àní ṣìṣe o àti ní kọsẹ̀ àní fẹnukọ lágbára ṣe Èdùmàrè. Ẹ̀yin náà láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò yìí ẹ láǹfààní láti béèrè fún orin tí ẹ bá fẹ́ àbáyín jù síta fún ìgbádùn yín náà ní fún òpin ọ̀sẹ̀ torí wípé ìdùnnú náà ló ń jẹ́ àgbà wà láì kò sí ní tá wálé ayé wa ṣe ju pé kínú wa ó dùn lọ káyọ̀ wa ó kún kárí dùnnú ẹni tí ò bá ní dùnnú láyé yìí ẹ rí pé irú wọn bọ́ jẹ pálí ṣúgà kan wà láì inú rẹ̀ ò lè dùn má bá gbé góòyìn ìgàn ẹ mọ ìgòyìn ìgàn bó ṣe máa ń rí ọlọ́run ẹ̀yin èèyàn wa ó ṣe ṣe kọ́yọ́ pé yìí tẹ wà ń lo èbó ẹ ti pẹ́ ń lo èbó ẹ ti kú òǹdé pẹ́ tẹ́ ẹ bá dé àwọn ọjà níbi tí wọ́n ọjà wà ẹ ra àwọn oyin wọn ó dì sínú ìgò ńlá ní ìgò ọlọ́run gbọ́rọ̀ báyìí oyin ìgàn ni bó bá gbé fún róńtọ̀hún kó fi àárọ̀ ńlá títí dalẹ́ inú rẹ̀ ò lè dùn torí pé kò rí dùnnú àmọ́ ìdùnnú òun ló ń jẹ àgbà ìdùnnú ló ń jẹ ọmọ ékeré ó lèmi ṣe máa sọ wípé tẹ́ẹ̀dá bá ti ní dùnnú láyé yìí tẹ́ẹ̀dá bá ti rí ìdùnnú nínú ìrìn àjò rẹ̀ nínú ilé rẹ̀ ni bóyá nínú ilé ọkọ ẹ̀ ní tàbí nínú ilé gẹ́gẹ́ bí ìbálẹ̀ ilé bọ́mọ náà bá rí dùnnú nínú ilé láàrin àwọn òbí ẹ̀ wàláì ẹ rí wípé bọ́mọ ń bá mu gàrí yóò fi ìdùnnú mu ni bó bá jẹ́ wípé ẹ̀bà lásán báyìí lẹ bá rí gbé fún yóò fi ìdùnnú jẹ nítorí pé ìdùnnú ṣe pàtàkì nínú ayé àwa ẹ̀dá òun làwọn Yorùbá ṣe bọ̀ náà ṣe ní ìdùnnú ló ń jẹ àgbà ṣé wá rí kì í ṣàgbàlagbà nìkan o ìdùnnú ló ń jẹ ọmọ kékeré gan bọ́mọ kékeré ọ̀bá rí dùnnú ẹ rí pé bọ́ lọ iléèwé kò ní fojú sẹ́kọ̀ọ́ rẹ̀ iléèwé torí inú rí odùn bẹ́ẹ̀ fi sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ kò lè kọ́sẹ̀ ń yọrí kódà kó wà ń bẹ̀ fọdún méjì kò tí ìyẹn má bá ní ó lọ mú spanner ṣíṣì wá yóò lọ mú spanner 10 wá fún ọ ni torí pé kò rí dùnnú gbogbo ohun tí wọ́n bá ń sọ fún tí wọ́n kò ní í yé nínú mo fi sọ pé àtàgbà àtọmọdé òun náà ni ìdùnnú ló jẹ oúnjẹ wa kọ́lọ̀ wọn mọ́ fi ìdùnnú kó mọ́ fi kẹ́yìn lọ́rọ̀ ẹ̀mí àti yín kó fi ìdùnnú kó fi sáyé wa kọ́lọ̀ wọn bá kó fi mélòdì sọ̀rọ̀ wa bí àwọn èèyàn wa náà wọn ní Èdùmàrè fi mélòdì sọ̀rọ̀ rẹ Èdùmàrè yóò fi mélòdì sọ̀rọ̀ èmi àti yín ẹ dákun ẹ̀yin náà ṣàmì níbikíbi tí ẹ bá wà Èdùmàrè kó fi mélòdì sọ̀rọ̀ gbogbo wa láṣẹ Èdùmàrè òun náà ni àdúrà tí èmi máa ń gbà fún gbogbo àwọn èèyàn wa pé kọ́lọ́wọ́n ọba kó járí dùnnú lórí ètò níbẹ̀ náà láṣìwà yìí níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò bẹ́ẹ̀ bá wojú aago yín ẹ rí wípé aago kan òun náà ló kù ìṣẹ́jú kan yẹn níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò ìyẹn nílùú UK aago kan ló ti lù gẹ́gẹ́ báyìí ní ìlú UK níbí yìí níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò mò ń bọ̀ náà wọ̀ èdè. Kọ́tọ́mì abínibíni títí wa bàbá bílítì gbogbo orin wa láti kọ́ balóní fùkọ́ èmi kankan lọ bákọ́rin tí o máa lẹ́lẹ́gbẹ́ o ẹ̀mí jẹ́ túmọ̀ yàgbáyé balójíjọ́ mi títí tó fi wá. ẹ ṣeun Àdùkẹ́ Antonia mórí yín mo kí yín o Flourish Ayọ̀míkú ẹ̀ṣẹ̀ tẹ̀ ń wò wá níbikíbi tẹ́ wà tẹ́ ti ń gbọ́ wa. Yorùbá ló lè sáré kò lè sábẹ́sì tẹ̀sí bá lóhùn lè sáré kò lè bá mọ́tò tí mọ́tò bá lóhùn lè sáré kò lè bá bàálù èmi gangan lọ bákọ́rin tí o máa lẹ́lẹ́gbẹ́ o ẹ̀mí jẹ́ túmọ̀ lágbàáyé balójíjọ́ mi títí tó fi wá lọ́dọ̀rin àwọn professors gbogbo orin wa láti kọ́ balóní túmọ̀ èmi gangan lọ bákọ́rin tí o máa lẹ́lẹ́gbẹ́ o Yorùbá ló lè sáré kò lè bá bẹ́sì. ẹ̀yin náà bèrè fọ́ni tí ẹ bá fẹ́ àbáyín play lórí ètò ẹ sì láǹfààní láti kí àwọn èèyàn yín ìyẹn ní abala Faaji Unlimited torí pé púpọ̀ nínú àwọn èèyàn wa tó bá ti di pé àlejò wa wọlé lẹ́lòmí ò ṣe wá mọ́ ní ìyá Ìbàdàn fún mi lórí báyìí ìyá Ìbàdàn mo fẹ́ kí àwọn èèyàn mi nígbà tá a bá ti kúrò ní abala rẹ̀ a ní lè padà sórí ẹ̀ mọ́ torí pé tá a bá ti bọ́ sí abala òṣèré a ní lè fún yín ní orin kankan mọ́ òun la ṣe kọ́kọ́ fi àkókò lẹ̀ fún abala Faaji Unlimited níbi tá a ti ń kíra wa tá a ti ń béèrè fún orin tá a fẹ́ tá a ti ń kí àwọn èèyàn wa lórí ètò táyìn náà bá láwọn èèyàn yìí tẹ̀ fẹ́ kí abẹ́ fẹ́ orin kan lórí ètò ẹ̀yin ẹ sọ fún wa ẹ fàtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àbá yín play rẹ̀ fún ìgbádùn yín náà ni lórí ètò kò sí nǹkan kan táwa fi wà ń bí ju pé kínú yín ọmọ ọdún lọ kí ayọ̀ yín ó sì mọ̀kún lórí ètò níbẹ̀ náà la wà yìí bàbá mi Azeez Abiola wọ́n ní welcome on program happy weekend o ẹ ṣé gan ni wọ́n ní happy birthday to today's owner tó òbúrú gbogbo àwọn ọmọ lọ́jọ́ bí òní bàbá wa Azeez àwọn náà wọ́n ń kí gbogbo wọn pátápátá àwọn lọ́jọ́ bí òní o àdúpẹ́ lọ́wọ́ yín lágbára Ọlọ́run
ìgbà ọdún kan náà ni ó jẹ́ fún gbogbo àwọn ọmọ lọ́jọ́ bí òní àtàwọn tó ṣe lánàá gbogbo ọmọ oṣù January lápapọ̀ ẹ jẹ́ kó gbogbo wọn papọ̀ lẹ́ẹ̀kan náà ẹ̀ẹ̀kan lè mọ̀ pé à ń fi greetings àfi ránṣẹ́ sáwọn. owó ló máa wá ṣàròbẹ̀ tó dùn owó ló máa wá ló tó dà ń fò. iṣẹ́ ọ̀fẹ́ wọn ti ní ẹ̀yìn yàbọ̀rọ̀ ẹ ṣáà mọ̀ pé mo lórí orin mi jáwó iṣẹ́ ṣàtúrò ti fèrè ọ̀fẹ́fẹ́ lá. pàdé mi kọ́ ní ìwé kan pàdé mi lórí mi tó jẹ́ fàájì jọ kàwé. ó wá lànà sílẹ̀ bó ṣe rí mi pẹ̀lú surprise. tòró rántí mi ṣe máa sọ nígbà ìwé. ìwé ti bá dàgbà pé mo fẹ́ di dókítà. mẹ́díkù dókítà tó máa má láìsàn dáadáa. ó wá ní dókítà kí ló dé tó yá ní orí. mẹ́díkù dókítà rẹ̀ ṣe wá ní tìlá torí. ládùjọ yẹ bó ṣe kí pápápá. pàdé mi kan lórí mi tó jẹ́ fàájì jọ kàwé. ó wá lànà sílẹ̀ bó ṣe rí mi pẹ̀lú surprise. tòró rántí mi ṣe máa sọ nígbà ìwé. ìwé ti bá dàgbà pé mo fẹ́ di dókítà ni. mẹ́díkù dókítà tó máa má láìsàn dáadáa. ó wá ní dókítà kí ló dé tó yá ní orí. mẹ́díkù dókítà rẹ̀ ṣe wá ní tìlá torí. òṣùpá mo wá fún lẹ́sìgbè o Mr. Surprise. mẹ́díkù dókítà. ẹ ṣeun Ọlábísí Precious Lawrence mo kí yín wọ́n ní ẹ̀kú ètò ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ́ká ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá. ìpè mi kì í ṣe dókítà o àìmọye ènìyàn lórí wá ti fún wòsàn ogun lọ́gbọ̀n èèyàn ti rí. mo sì kí gbogbo ẹ̀yin silent listener wa náà pátápátá gbogbo ẹ̀yin silent watcher wa pátá ẹ ṣé tẹ̀ ń wò wá tẹ̀sí ń gbọ́ wa. mẹ́díkù dókítà tí mo bá kí n dìnnà rè ṣùgbọ́n kọjá náà tọ́lọ́ tún pé gbà ló yàtọ̀ tí ìṣèwòsàn fẹ́ nìkan ọ̀pẹ̀ lábẹ́rẹ́ tí ìṣiṣẹ́ abẹ kí pé wọ́n wọ tíátà o kò mí ní pé mi kì í ṣe dókítà o àìmọye ènìyàn lórí wá ti fún wòsàn ọkùnrin lọ́gbẹ̀yàn. bẹ́ẹ̀ ni Saheed Òṣùpá ọ̀rọ̀ ló sọ òparọ́ kò ṣe wà láì kò sẹ́ni tí kì í ṣe dókítà níbikíbi tí kálukú bá ti ń ṣiṣẹ́ rẹ̀ dókítà ni wá ẹni tí ń dirun fún yàn dókítà onírun ni bí ọba túnrun ṣe wà láì yọ ọmọ ọrùn ni bẹ́lòmíì bá sí wíìgì bàbí tẹ́lòmíì bá ṣí nẹ́ẹ̀tì lórí báyìí tẹ́ ẹ bá rí òórùn tí ọmọ bùjáde ń bẹ Ọlọ́run ṣàánú fún wa ni dókítà làwọn náà ẹni tí ń túnrun ṣe dókítà ni àwọn télọ̀ tí wọ́n ń ránṣọ wà láì dókítà làwọn náà torí pé bọ́n àbá ránṣọ kéèyàn ó gbé ọrùn àwọn ni dókítà tí wọ́n ń daṣọ bu ara dókítà tí ń daṣọ bu ara làwọn torí pé àwọn ni wọ́n ń faṣọ pé kéèyàn máṣọ ọlọ́pàá kó o sì gbé fún télọ̀ kó o sì gbé rẹkẹtẹ kó dúró sí Ọlọ́run wà láì dókítà làwọn náà mọkálíìkì tí ń tún mọ́tò ó ṣe dókítà lòun náà bí ọba tún mọ́tò ń ṣe Ọlọ́run àìmọye mọ́tò tí ọba ti rẹ́ǹfàṣẹ̀ lójú òpópó títì dókítà làwọn náà gbogbo ṣẹ́kíṣẹ́ tá a bá wà láì bẹ́ẹ̀ mi gá ṣe wà ní dókítà ni mí wà láì dókítà ẹlẹ́nu lèmi dókítà ẹlẹ́nu lèmi ẹnu làwa ti ń ṣèwòsàn tíá torí báwa náà bá sọ̀rọ̀ jáde báyìí yóò bá bọ́ sára ẹlòmíì yóò sì ṣàtúnṣe ń bẹ̀ bó bá bọ́ sára ẹlòmíì nǹkan tó ti kù díẹ̀ káàtó yóò sì yẹra rẹ̀ wò pé bàbá kíní ìmọ̀ sí ń bá mi o ẹ mọ̀ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a bá náà ń pọ̀pá ẹni ọba ta bá kó má fi ṣèbínú ni kó túbẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ṣe rí iná ló fi jẹ́ pé dókítà ọlọ́run ẹnu náà làwa kò sẹ́ni tí ì ṣe dókítà ní gbogbo iṣẹ́kíṣẹ́ tá a bá ń ṣe ìyẹn gẹ́gẹ́ bí Saheed Òṣùpá ṣe wí ó ní dókítà lòun nídìí iṣẹ́ orin torí pé orin òun gan wà láyọ̀ láwọn tí ń túlẹ̀ bẹ́ẹ̀ lómi ìbá ń ronú báyìí bọ́ bá gbé orin sí báyìí ọlọ́run ìrònú rí ó fò lọ yọ̀ sá lọ ní dókítà lòun náà ẹ dákun ẹ jọ̀ọ́. sẹ́rí mo ti bá wọn wẹ̀rẹ̀ mo ti bá wọn pòfẹ́sọ̀ ṣe ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ kọ́ mọ́ rí. gbogbo ṣẹ́kíṣẹ́ tẹ̀yìn náà bá ń ṣe látò nílò ẹ máa fi dókítà kún dókítà mẹkáníìkì dókítà ẹnjìníà dókítà tailor ẹ máa fi dókítà kọ́kọ́ yẹ ní Ìyábàdàn ló wí bẹ́ẹ̀ dókítà yardresser ẹ máa fi kún dókítà sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ máa fi kún lẹ́yìn gbogbo sẹ́tẹ̀yàn bá ti ń ṣe wà láì dókítà lèèyàn ń bẹ̀ gbogbo sẹ́tẹ̀ bá ń ṣe bó bá jẹ́ tíṣà lẹ́yìn ni dókítà tíṣà ẹ máa fi kọ́rúkọ yín kan bá ní ara ń wa wíbẹ̀ fún yẹn ní Ìyábàdàn ló wíbẹ̀ torí kálukú ní fíìdì rẹ̀ dókítà nù tẹ́ ti ń ṣèwòsàn. ẹ kó lé sí i o diplomacy ló dábẹ́ ènìyàn tó lọ́gbọ́n. wọ́n ní máma bẹ́lẹ́ dẹ́jà torí pamọ́ tẹ́lẹ̀ ni ẹni bẹ́lẹ́ dẹ́jà ó máa yí bẹ̀rẹ̀ nílẹ̀ ní. gbogbo ọ̀rọ̀ kan ló yẹ kó lé sí i o diplomacy ló dábẹ́ ènìyàn tó lọ́gbọ́n. àbẹ́ ni
ọmọlàkejì ṣe wà láì dókítà ni òun náà ti jó níwòsàn kan nu ó ti jó níwòsàn kan ọ̀nà tí ń gbà fi ṣèwòsàn fún yàn ló yàtọ̀ ó yàtọ̀ sí dókítà alábẹ́rẹ́ gbogbo ọ̀nà téèyàn bá ti ń gbà tó fi ń tún tọmọlàkejì ṣe wà láì dókítà lèèyàn bẹ́ẹ̀ bá ti fẹ́ forúkọ yín nìsín dr fashion designer dr yardresser ẹ mọ́ fi kún àgàgà yìí tẹ́ wà nàìjíríà tẹ́ mọ́ ṣe soundboard tẹ́ ṣe soundboard síwájú ṣọ́ọ̀bù yín unisex saloon ẹ fi dr unisex saloon sí àwọn èèyàn ọlọ́run pákéjì tó le jù pákéjì tó halẹ̀ àwọn èèyàn tó mọ̀ wòyí ni pé lè tún lé o wọ́n bá bẹ̀rẹ̀ gbogbo rẹ̀ ti mú wá ẹ̀yìn ẹ̀kan sọ fún ọ pé ẹ mọ̀ wọ́rí pákéjì ni pákéjì ló bá dé. èrò ìwọ ló mọ ìyọ̀bọ̀ ìdàgbà náà fi mọ ìwà. gbogbo ará èkó ló mọ ìyọ̀bọ̀ èrò ìwọ ló mọ ìyọ̀bọ̀ ìwé ìdàgbà náà fi mọ ìwà. ó yà jẹ́ ká béèrè òwe jẹ́ ká béèrè ẹ jẹ́ àbèrè òwe jẹ́ àbèrè bí wọ́n ṣe ṣe ní èkó. kò sí téèyàn ṣe láyé yìí téèyàn ò gbọ́dọ̀ fi mọ́ kéèyàn ò gbọ́dọ̀ mọ́ fi pákéjì kún ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ mẹkáníìkì tẹ́ ẹ ti sọ kinní kan mẹkáníìkì ẹ̀yin kan fi dókítà sí ẹ rí i pé ṣé ẹ rí dókítà tẹ́ fi sí nǹkan àwọn èèyàn kọ̀ọ̀kan mọ ìyá ṣọ́ọ̀bù yín náà láàrin ọ̀sẹ̀ kan èrò tí yóò kọ̀ọ̀kan dàbò yín náà torí wọ́n wò wípé dókítà mẹkáníìkì wọ́n á ní dàmísì pé dókítà mẹkáníìkì yìí oníwòsàn mọ́tò ní ọ̀jẹ̀ oníwòsàn mọ́tò ní ọ̀jẹ̀ yóò mọ gbogbo àrùn tí ń ṣe mọ́tò ẹ̀yin ẹ dákun ẹjọ́ ẹ̀yin ẹ gbìyànjú ẹ̀wẹ̀ rí ẹ pé mo wí bẹ́ẹ̀ ẹ má fi ṣeré o. Amen. One. Isman. Alamogeta yọ̀rá pa. Let's dance to Fuji music. Let's dance. Alamogeta yọ̀rá pa. Let's dance to Fuji music. Let's dance. àsìkò ijó àsìkò ìdùnnú náà láwà yìí kí gbogbo ẹ̀ ó máa róòlù papọ̀ níbikíbi tí ẹ bá wà lẹ́nu iṣẹ́ lẹ́yìn wà ní ẹ wà nírìn àjò ní àbẹ́yìn tí ẹ ń bẹ nínú ilé ẹ̀yìn ṣóúnjẹ ní bóyá ẹ ti ẹ̀ ń dáná fáwọn dádì àbáwọn dádì gan ń bẹ nílé lónìí kí gbogbo ẹ̀ ó máa róòlù ní ẹ ra mọ́ táì rápà yín o ẹ fi rò sáwọn bàbá náà di ẹjọ́ táì rápà yín ẹ mọ̀ pé báwọn yíbò ṣe wà yìí kò sí bí yíbò ṣe múra tó ẹ má bínú gbogbo ẹ̀yin yíbò tẹ́ ń bẹ lórí ètò bí yíbò bá múra látòkèdélẹ̀ báyìí ẹ ra wọn pé wọn ó sì táì rápà ni wọn táì rápà ni wọ́n gbọ́dọ̀ ṣe ni ọ̀ndàmọ̀ọ̀sì ni wàláì wọ́n táì rápà ni bí ìyàwó ṣe ń táì rápà ọlọ́mọ bí wọ́n ṣe máa jà sí ìró gan nù lé wọ́n máa jà sí ìrònú ilé ni ìjọ tí mọ́mì bá ṣi ti dádì mú bá yí wàhálà dénú lé lọ́wọ́ who take my rapper wàhálà ọbàdẹ̀lẹ̀ nù lé ẹ má bínú ẹ̀yìn yìí bò. sátidé òní akú wíkẹ́ndì bóò ní lọ́dọ̀ tí yín ṣe gbogbo ẹ̀ ń ró tó ń dùn ṣe gbogbo ẹ̀ ń ròlù lọ́dọ̀ tí yín bẹ̀ ń bóun wíkẹ́ndì o. Jájájá Nàìjíríà mi. Jájájá Nàìjíríà mi. Olúwa ẹ̀ fújì ló máa kí gbogbo wa. ẹ̀jẹ̀ àjọjọ́ òwú aláìfàájì òpin ọ̀sẹ̀ lélẹ́yìí fàájì tó látàánú fàájì tó gbọ́mọpọ̀n ọlọ́run ó tún gbé láǹtà dání tó fi ń ríran. ẹ ṣáà ti mọ̀ pé mi gángan lèmi wọ̀n nífẹ̀ẹ́ lòmí ìṣe mí ìyá àbàdàn yín rèé olóhùn àrà olóhùn yọ yín náà ní. bàbá yìí lẹ́yìn ọ̀fẹ́ Elédùmarè ò jẹ́ ẹ̀yà àdàbò iṣẹ́ ọlọ́run èwo ló wá dé dádì kí ló dé ẹ bá mọ́mì ìjọ wọ́n sì wá ń fà yín ẹ̀sìn sáyìn kí ló dé bẹ́ẹ̀ ni wíkẹ́ndì ẹ ti ṣiṣẹ́ ní Monday to Friday kí látún wá dé oníṣà ń sátidé ẹ dákun ẹ gbára dúró di ẹsẹ̀ mi sá òde.
ìta lówó tán tún fún lórúkọ jẹ́jọ́jọ́ máa ń di àmì. ìta lówó ìdè wọn tún fún lórúkọ jẹ́jọ́jọ́ máa. ẹ̀wọ́n ló wá dé mọ́mì bẹ́yìn náà bá tiẹ̀ ń dáná oúnjẹ ẹbí dádì ń fà yín mọ́ra bó ṣe fà yín mọ́ra yín náà máa fà wọ́n mọ́ra yọ bá ti ń súnmọ́ yín ẹ̀yin náà máa súnmọ́ wọn kí á ní ẹ ṣọ́ra yín o. wọ́n sì wá ìdè káfọ́dí tún ti jẹ́jọ́. dádì sì wà ń gbé tán lé yín látàrí ẹ̀ sì ń gbá dànù kí wàá ní. ọlọ́ba àwọn ọba tó ń kọ́ fún jọ jẹ́jọ́jọ́ máa ń di àmì. alágídí èèyàn ó yá wá sùn jàdọ̀ jẹ́jọ́jọ́ máa ń di àmì. alágídí èèyàn ó yá wá sùn jàdọ̀ jẹ́jọ́jọ́ máa ń di àmì. ṣé tòjò wẹ́niwẹ́ni tí ń fẹ́ ìgan la fẹ́ sọ ni ẹ sì mọ̀ pásìkò tó wà yìí gan tí gbogbo ẹ̀ tutù mẹ́mẹ́mẹ́ tójú ọjọ́ ṣe dẹ́dẹ́dẹ́ yìí àsìkò gbà náà báyìí gan ni gbogbo gbádùn máa ń yí mọ́ra wọn àbí kí lẹ wa ti ní mo wí ẹmọ́bẹ̀ ẹmọ́lẹ̀ mi mo wí bẹ́ẹ̀ o àsìkò tí máa ń dùn ní tí máa ń yí mọ́ra wọn àbí kí á ní. àkàrà dúdú ni tí mo jẹ ní jandon roboroborobotò lẹ́nu Jùmọ̀kẹ́ o. àkàrà dúdú ni tí mo jẹ ní jandon roboroborobotò lẹ́nu Jùmọ̀kẹ́. ẹ̀yin náà bẹ̀rẹ̀ fọ́ni tí ẹ bá fẹ́ àbáyín play lórí ètò ẹ sì láǹfààní láti kí àwọn èèyàn yín bóyá ẹ ti rí wọn ti pẹ́ ni ó tó jọ́ méjì ó tó mẹ́jọ mẹ́ta tẹ́yìn náà fẹ́ kí wọn lórí ètò àbáyín kí wọn á sì báyín ká àbáyín ká tá àbáyín kí wọn lórí ètò mo sọ fún yín wípé lórí ètò yìí níbẹ̀ láti máa ń kíra wa kú weekend yálà ó tó jọ́ mẹ́ta ni tẹ̀sí ráwọn èèyàn yín abáwọn tó ń ṣọjọ́ òbí tí wọ́n ń ṣègbéyàwó tẹ́ ẹ fẹ́ kí wọn lórí ètò ẹ láǹfààní láti kí wọn lórí ètò yìí ẹ̀yẹ ṣáà ti fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ bẹ́ẹ̀ ni ẹ sì lè pè wọlé sí ojú òpó wa àbáyín ká àbáyín kí wọn fún ti òpin ọ̀sẹ̀ lórí ètò yìí níbẹ̀ náà láti máa ń kíra wa tá a ti máa ń kí ẹbí tá a ti máa ń kí ará tá a ti máa ń kí àwọn èèyàn wa lórí ètò yìí níbẹ̀ náà láti máa ń ṣe abala kejì lórí ètò yìí òun náà ni abala òṣèré ìlú mọ̀ọ́ká níbi tá a ti máa ń gba àlejò wa lórí ètò tá a ti máa ń gba àwọn òṣèré jàǹkànjàǹkàn àwọn òṣèré ńlá tá a ti máa ń gbà wọ́n lálejò lórí ètò ìyẹn níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò lórí ètò yìí níbẹ̀ náà lẹ́ẹ̀tì máa jẹ ìgbádùn gbogbo ẹ̀ a sì ń retí àwọn àlejò wa ní kété tó bá ti dé báyìí òun náà ni àlejò wa òun ni wọ́n gun orí ètò mọ̀ pé gbogbo ẹ̀yin èèyàn rẹ̀ ẹ̀ ti ń fojú sọ́nà pé àlejò wa wá dà níbo ni wọ́n wá wà àlejò wa wọ́n ń bọ̀ lọ́nà lágbára Ọlọ́run bàbá sì ti ń dórí ètò báyìí òun náà là ń nà wọ́n sí afẹ́fẹ́ tẹ́yìn èèyàn tẹ́ gbóhùn wọn tẹ́ sì rí wọn live and direct ìyẹn níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò ẹ̀yẹ ṣáà bá wa ṣíà fídíò yìí ẹ bá wa ṣíà rẹ̀ síta ẹ invite àwọn ọ̀rẹ́ yín bó bá ti débi tó dé tó bá ti ń débi ó dé ẹ rí wípé àwọn èèyàn náà rèé wọn ó lè jẹ gbádùn ẹ wọn ó lè mọ darapọ̀ mọ́ wa lórí ètò ẹ lè máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com ẹ lè máa gbọ́ wa lórí tuning radio ẹ lè download tuning lórí play store tàbí apple store tẹ́ bá ti download tuning ẹ search fún ìbílẹ̀ rédíò lórí ẹ follow wa lórí ẹ fi wá ṣe favourite yín ní gbogbo ìgbà 24/7 ẹ máa gbọ́ wa àtàwọn ètò wa lọ́lọ́kan ọ̀jọ̀kan bó ti ń lọ gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀ máa gbọ́ tẹ́ ẹ máa rí tí ẹ sì máa gbò ní inú ilé ẹ ṣe ń gan ní ẹ̀yin èèyàn wa tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn náà níbẹ̀ lórí ètò Abdulganiu Kọ́mọláfẹ́ Aramọ ni mo kí yín o wọ́n ní mo kí gbogbo fámìlì mi wọ́n ní mo kí gbogbo fámìlì mi àti àwọn ọ̀rẹ́ mi lápapọ̀ pé a kú wíkẹ̀ndì o wọ́n ní mo kí ìyá àbàdàn náà púpọ̀ ẹ ṣé Abọ́ládé Monsurat Rahim wọ́n ní ẹ kú ètò ẹ ṣeun mo kí gbogbo yín nínú ilé tó bàbá mi Abdulganiu Kọ́mọláfẹ́ Aramọni wọ́n láwọn kí gbogbo àwọn ẹbí àwọn gbogbo ará àti ọ̀rẹ́ pátápátá wípé àwọn kí wọn kú wíkẹ̀ndì níbikíbi tí ẹ bá wà tí ẹ bá ti ń gbọ́ gbogbo ẹ̀yin ọ̀rẹ́ Abdulganiu Kọ́mọláfẹ́ Aramọni tí ẹ bá wà nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé níbikíbi tí ẹ bá wà tí ẹ bá ti ń gbọ́ wọ́n ní ká kí yín o gbogbo ẹ̀yin ọ̀rẹ́ ará ẹbí àti gbogbo àwọn olólùfẹ́ wọn pátápátá káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé òun náà ni wọ́n ń kí yín tán ń kí yín wípé ẹ kú wíkẹ̀ndì o ẹ
lágbára Ọlọ́run á ṣe ọ̀pọ̀ ẹ̀ láyé láṣẹ Èdùmàrè. Ẹ̀yin náà bá share rẹ̀, tẹ́ bá ti bá wa share rẹ̀ ẹ rí pé àwọn èèyàn wa náà rè yóò kàn wọ́n yóò sì dé ọ̀dọ̀ tiwọn náà. Àríkẹ́ Elin David mo kí yín òun ni ẹ̀kú ètò. Humun Saidat Ọláwùmí wọ́n ní ẹ̀kú ètò. Ẹ ṣé gan ni mo kí gbogbo yín pátápátá tí ẹ ń gbọ́ wa tẹ́ sì ń wò wá nínú ilé. Lágbára Ọlọ́run nífẹ̀ẹ́ lè ṣàṣemọ́ o. Weekend yìí weekend ayọ̀ náà ni ó jẹ́ fún wa. Owó mọ̀ ní yóò wá wa wálé lágbára lọ́dọ̀ Ọlọ́run nífẹ̀ẹ́ lè nífi ṣàṣemọ́. Ẹ jẹ́ kí n sáré dókè lọ́nà kí n sáré polówó nǹkan tá ń tà kí n sáré polówó ọjà torí wípé bí mo ṣe wà yìí wọn lọ́rùn gbèsè ẹ má bínú. Ẹ jẹ́ kí n sáré polówó ọjà náà tá a bá padà dé a tún mọ tẹ̀síwájú. Ẹ̀yin náà lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ ẹ sì lè béèrè fún orin tí ẹ bá fẹ́ lórí ètò àbáyín play mo ń bọ̀ náà. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe. FMC fún ìnáwó yín, ẹ fẹ́ alága fún engagement yín, ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín. Ẹ má làágùn jìnnà mọ́. Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yìí ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yìí event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yìí ẹ̀yin sì ẹ̀ tí mí kan abẹ́tẹ̀ tí wò pé bò lè ṣe fẹ́ ṣènáwó yìí ẹ má mí kàn mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù. Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yìí tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yìí ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ ní kalẹ̀ fún yín wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yìí wọ́n bá yín mú MC alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yìí ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk wọ́n ń bẹ lórí Twitter wọ́n ń bẹ lórí Facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yìí ìrọ̀rùn ló bá dé ẹ kàn sí wọn lónìí Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí pé rere lolúwa. Ìròyìn àkọ́tún mílíkì ayé tọ́hàn àti ìgbàlódé kánú ni létí àṣà àti ìṣẹ̀lẹ̀ karùn-ún tí re débi òǹkà níbi ọ̀rọ̀ kàbìtì tó wúwo tí kò ṣe bọ̀ bẹ́ẹ̀ bu àyàfi àlàyé ọ̀rọ̀ tó mọ́yán lórí kò sẹ́lẹ́gbẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa ọmọ ẹni oníṣẹ́ ti bẹ̀rẹ̀ kábílẹ̀ kẹ́sí bí ọmọ ẹlòmíì gbogbo ẹ̀yàn ọmọ káàrún jíire tó fẹ́ ká dé gbogbo àrẹ̀ jẹ máa bọ̀ tààrà níbi ilé rédíò tiwantiwa fún ìpolówó ọjà àti ìgbẹ́sìgà owó ẹ̀dá ọmọlọ́sàn láti jẹ́ kí ọjà rẹ̀ di ìlú mọ̀ kákárí ayé ìyá ìpàdé ìdẹ́nbẹ̀ wọn ẹ máa kú iṣẹ́ ọpọlọ àti ìfaradà fún ọmọ Oòduà Ẹlẹ́dùà lọ́dúnbọ̀ tí ọlẹ́yìn délẹ̀ lérí náà tó bá fẹ́ jẹ àǹfààní yìí kàn sí 07424728743 tàbí studio number 074-593-53799 074-593-53799 níbi ká fọ̀rọ̀ wọ́rọ̀ lórí asọ̀rọ̀ gbèsè yìí ní ìbílẹ̀ rédíò tiwantiwa táwọn yọ jọ̀ọ́. Lẹ́nu Jùmọ̀kẹ́ o. Àìdè jẹ mẹ́ta, Jùmọ̀kẹ́ jẹ mẹ́rin, rògbòrògbòrògbòtò lẹ́nu Jùmọ̀kẹ́ o.
Àyìndé jẹ mẹ́ta, Jùmọ̀kẹ́ jẹ mẹ́rin, rògbòrògbòrògbò tó lẹ́nu Jùmọ̀kẹ́ o. Májọ́ tàná kúrò lára o, ṣòkòlòkò bá ń lò ṣe o. Májọ́ tàná. Ẹ káàbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà wa lórí ètò yìí ètò wa Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká níbẹ̀ náà láwà yìí níbi tí a ti ń dún tó ń dùn tí gbọ́ngbọ́n tó ń kan sí i. Mo ní mélòó kankan lè ra o. Tọ́lá ló ń yọ òun lẹ́nu ẹ̀ bàbá mi. Májọ́ tàná kúrò lára o, ṣòkòlòkò bá ń gbòòrò ṣe o. Ògbọ́ bí mo ṣe ń wí dáńgbò ìbúra mọ́ ní ìlú lọ́yìn. Májọ́ tàná kúrò lára o, ṣòkòlòkò bá ń gbòòrò ṣe o. Bẹ́ẹ̀ ni májọ́ kúrò ọjọ́ tàná kúrò lára ṣògòlògò bá ń gòṣe ọlọ́run èèyàn gbọ́dọ̀ fi para láyé tá a wà yìí èèyàn gbọ́dọ̀ fi para anytime any day báyìí gbogbo ọjọ́ òun náà báyìí lèèyàn gbọ́dọ̀ máa wà kí gbogbo ẹ̀ máa dúró déédéé. Mo máa yàwó Kazeem wọ́n ní happy birthday àtàlẹ̀ ń kí ìsàlẹ̀ fẹ́ kí bóyá ẹlẹ́nìkan tẹ̀ fẹ́ kí lórí ètò tẹ̀ fi kàn happy birthday ẹ lè jẹ́ ká mọ̀ jẹ́ ká mọ̀ onítọ̀hún àbáyín kí wọn. Ẹ̀wẹ̀rù ọjà ọlọ́mọ jalolo jalolo. Kílẹ̀ ti tọ́jà yìí sí jalolo jalolo. Ẹ̀yin náà láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò yìí bẹ́ẹ̀ lẹ sì láǹfààní láti béèrè fún orin tẹ́ ẹ bá fẹ́ àbáyín play ẹ̀. Ó pàdé bọ́m̀bọ́m, pàdé bọ́m̀bọ́m, pàdé bọ́m̀bọ́m. Sísí mi pàdé bọ́m. Mo rántí ìgbà tó rìn yín jáde ẹ̀yin èèyàn mi wà láyàjọ́ ṣégè sí lára gbogbo ẹ̀yin tí ẹ bá mọ̀ tẹ́pẹ́ yìí náà rọ̀ kí ẹ̀ ń gbà yẹn jọ àìjẹ́ ìrànwọ́ yín gbogbo ẹ̀yin tẹ́yìn náà rọ̀ kí ẹ̀ ń gbà yẹn lẹ́gẹ̀sì yìí nígbà tó jáde around 97-98 náà lórí jáde lọ́dún náà lọ́hùn lẹ́gẹ̀sì yìí around 90 maybe 97-98 mi ò bá ṣí olórin yìí jáde ṣé 98-99 ni àbí bóyá bíi 90 bóyá 92 ṣá táìmù yẹn gbogbo 90s yẹn ló jáde bí n bá rántí ṣá. Ọ̀rẹ́ bí tó bá wà lẹ́sẹ̀ jẹ́ ká jọjọ́. Ẹ jọ̀ọ́ ẹ̀yin náà má jẹ́ owó èsì ẹ má jẹ́ ó jábọ́lẹ̀ ẹ jọ̀ọ́. Kẹ́niyàn máa rò kúkú jẹ́ ká jọjọ́. Ẹ̀yin tèmi ẹ jẹ́ àjọjọ́ ẹ dákun. Jẹ́ ká jọjọ́. 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 Àìlèjọ́ ni kálejò kọ́kọ́ mọ́ ọjọ́ kó nílé owó rẹ̀ wà láì bálejò bá lè fẹ́ tó bá lè fẹsẹ̀ rájọ́ kálejò gan jókòó ni kó nílé gan kọ́kọ́ bọ́ sójú àgbo kọ́kọ́ dáńsíá. Gbogbo ẹ̀yin tèmi tó jẹ́ pé kòkòrò ni yín ọlọ́run tó jẹ́ pé ẹ̀ kì í jẹ́ kó wèsì. Bí tó bá wà lẹ́sẹ̀ jẹ́ ká jọjọ́. Bí tó bá wà lẹ́sẹ̀. Tọkùnrin mi gan bá wà lójú agbo tọkùnrin mi bá ń bẹ lójú agbo tó bá jó fún yín báyìí kódà obìnrin gan lọ sẹ́ńpẹ́ ni. Bá ń lọ ṣe o. Sí mi pàdé bọ́m̀bọ́m, pàdé bọ́m̀bọ́m o, pàdé bọ́m̀bọ́m. Inside your bone, inside my bone, inside my bone, inside our bone, put it in a straight manner. Mo ní báwo ni wíkẹ̀ndì lọ́dọ̀ tí yín báwo lẹ̀yin ṣe ń ròlú ẹ̀ báwo lẹ ṣe ń yí lọ́dọ̀ tí yín bẹ̀ yẹn báwo ni gbogbo ẹ̀ ṣe ń lọ ní lọ́dọ̀ yín nínú ilé yín lágbègbè yín báwo lẹ̀yin ṣe ń yí wíkẹ̀ndì yẹn abẹ́yìn tí ẹ ti wà lágbo fàájì ni ẹ ti wà lágbo àríyá ẹ̀yin ti wà lóde ọlọ́run ọba ẹ jẹ́ kí n mọ̀ bó ṣe ń lọ lọ́dọ̀ tí yín náà. Ijó, 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 ìjọ yín dà. ijó, 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 ijó.
àlejò wa lọ́nà àrètí àwọn àlejò wa lójú ọ̀nà. One man black in a combination. Come to give the people a little inspiration. That's why we're playing this song legacy to set an example for those behind way. So we go pull on, wind your body. You love the king of good just shake your body. We not stop up. Ọlọ́run ayé rapping gan ti wọnú Fújì ti pẹ́, rapping gan ti wọnú Fújì ti pẹ́. Nígbà táwọn wà sí ìgbẹ́. Ọmọ bọ̀lá ọ̀gá ilé. Ọgbà ohun tí kò ń ná. Legacy gangan. Kí ló jẹ́ legacy gangan? Bọ́lá mọ́dé ládùúgbò ẹ̀ ọ́. Tó bá ń sapá, pé kò ń náà lé ga. Bẹ́ẹ̀ni legacy kí ló jẹ́ legacy gangan? Legacy ni nǹkan tá a bá fi lélẹ̀, tá a bá réèyàn tó ń ṣe nǹkan tá a fọwọ́ gbé sókè tó fi ga, tá a rọ́mọ tó ń ránlẹ̀ tá a fọwọ́ fà á dìde, tá a rẹ́ni tó ń sapá tá a fà á lọ́wọ́ tá a ràn lọ́wọ́ dìde, tá a mú legacy rere tá a fi lélẹ̀ fáwọn tí ń bọ̀ lẹ́yìn. Ìyẹn gangan ni legacy tá à ń wí yìí. Èmi ò padà bá gbọdọ̀ la. Ọgbà ohun tí mò ń bínú. Kí ni legacy tẹ́mi àti yín fílẹ̀ fáwọn tí ń bọ̀ lẹ́yìn wa? Bàbá màmá kí ni legacy tẹ́yìn fílẹ̀ fáwọn ọmọ yín? Ẹ̀gbọ́n láti lẹ́kọ̀ọ́, ọmọ ẹ̀ ọ́. Legacy náà rẹ̀ ọ́. Legacy náà rẹ̀ ọ́. Ọ̀gá abiṣẹ́ legacy wo lẹ̀yin fílẹ̀ fáwọn ọmọ òṣìṣẹ́ lẹ́yìn yín? Legacy wo lẹ̀ ń fílẹ̀ fáwọn tó ń tẹ̀lé yín lẹ́yìn? Olórí ìjọ ni àáfàá ní mọ́ṣáláṣí legacy wo lẹ̀yin fílẹ̀ fáwọn tí ń bẹ lẹ́yìn yín tẹ̀ ń kó jẹ? Ẹ̀yin ló nà kú kọ́. Legacy náà rẹ̀ ọ́. Àwọn ọmọdé. Torí pọ́mọdé òní ní padà wá dàgbà bó bá dọ̀la ibi tágbàlagbà bá wà báyìí náà lọmọdé ọba. Nígbà táwa náà wà ń kéékèèké àwọn àgbàlagbà tá tó wà níwájú wa ń gbà náà. Kódà ibi tó tún wà báyìí náà làwa náà la tún fi dàgbà tá a tún fi bá wọn ń bẹ̀. Àwọn yóò dàgbà gbọdọ̀ la. Legacy náà rẹ̀ ọ́. Legacy náà rẹ̀ ọ́. Legacy náà rẹ̀ ọ́. Legacy náà rẹ̀ ọ́. Bàbá ìyá tó sì ń jayé ọmọ wọn mọ́yé tó jẹ́ pé gbogbo àsìkí gbogbo kádàrá ọmọ tiẹ̀ gbogbo ẹ̀ náà ti papọ̀ tó ti lò ń tiẹ̀ ara legacy náà ni. Legacy náà rẹ̀ ọ́. Legacy náà rẹ̀ ọ́. Legacy náà rẹ̀ ọ́. Ẹ̀gbọ́n tó ti mú ayé àbúrò rẹ̀ tó ti rún gbogbo ẹ̀ tó ti pò pọ̀ tó ti rọ́ gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn tó ti rí gbogbo ẹ̀ bóróbó ara legacy ló náà fi ilẹ̀ hùn. Ẹ̀yin ṣáínṣáín bọ́bọ́ dà lórí ètò, ẹ̀yin ṣáínṣáín bọ́bọ́ dà, ẹ̀yin ṣáínṣáín bẹ́bí dà, ẹ dákun ẹ jọ̀ọ́. Àwọn gan ní characteristics of rare láyé ìgbà yẹn wọ́n á ní àwọn rare ni wọ́n lọ́hùn, àwọn tó dá mọ̀ tán gbọ́n pa ẹ̀ tán já sí. Rare oríṣiríṣi ló wà, characteristics of rare. Àwọn àmọ́ rare. Wàláì ṣùgẹ́ sáìsì ọlọ́wọ́n ọba ẹ̀rarẹ́ ọlọ́wọ́n póríṣiríṣi. Àwọn kan wà tó jẹ́ pé high level náà wà, àwọn kan wà ní low level, àwọn kan wà ní medium tó jẹ́ pé medium level làwọn wà. Iná fi ń sọ wípé level yàtọ̀, level past level yàtọ̀ síra wọn. Nígbà yẹn àwọn rarẹ́ wọ́n mọ́ra wọn. Tó jẹ́ pé àwọn tó ń já sí tán wà lójú ẹ̀ gangan gbà náà báyìí. Àwọn rarẹ́ wẹ́wẹ́wẹ́ báyìí àwọn gbọ́n tún mọ̀ wò wọ́n lókè. Aláàjì àyíká. Aláàjì àyíká. Characteristics of rare. Characteristics of rare. Characteristics of rare. Characteristics of rare. Tọ́ba níta lọ́ba kọrin. Wàsíù bàbá àjọbí Fàrúkù lolú ayé kúrú jí o. Àwọn àlùjọ nìyẹn ń gbà yẹn, àwọn àlùjọ tà ń jó sí ń gbà yẹn. Tábánítà lọ́ba kọrin, Wàsíù bàbá àjọbí Fàrúkù lolú ayé kúrú jí o. Bí bá tẹ̀lé ní ọmọ gbogbo láwọn, wà ló fi sí. Fàájì òpin ọ̀sẹ̀ náà leléyìí, Fàájì unlimited òun gangan leléyìí. Mo kí yín o ìyá mi Olúyọmí Olúpọ̀nlé,
wọ́n ní good afternoon my dear sister ẹ ṣeun ìyá mi ẹ káàbọ̀ sórí lórí ètò yìí ètò wa Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká níbẹ̀ náà láwa èyí tó ti ń dún bọ́lá yìí náà láǹfààní láti bèrè fún orin tí ẹ bá fẹ́ ẹ sì láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò àbáyín kí wọn lórí ètò yìí tí wọn ó sì mọ̀ gbọ́ níbikíbi tán bá wà. kò ṣàlékún àánú ẹ lórí ní ọlọ́run ìyá ìdùnnú máa jẹ mí lẹ́sẹ̀ kó tó lè yọ káyé máa tẹ̀ mí o kò tó gbá nílẹ̀ máa kú mi o. bàbá bá kára mọ́ mi ọlọ́run kò ṣàlékún lórí ní ọlọ́run ìyá ìdùnnú máa ṣe kú mi lẹ́sẹ̀ kó tó lè yọ káyé máa tẹ̀ mí o kò tó gbá nílẹ̀ máa kú mi o. màmá gbà o màmá gbà. àlámọ̀rí gbogbo wa àlámọ̀rí wa kọ́lọ́wọ́n ọba ọmọ bá jẹ́ kọ́lọ́wọ́n ọmọ bá kádàrá wa jẹ́ lágbára ṣe Èdùmàrè. yẹ́nu màdé fún mi lẹ́sẹ̀ kó tó lè yọ káyé má ṣe mí kó tó bá mi lè máa kú mi yọ. bàbá bá kára mọ́ mi ọlọ́mọ ṣàlékún lórí mi ọlọ́mọ yẹ́nu má ṣe fún mi lẹ́sẹ̀ kó tó lè yọ káyé má ṣe mí kó tó bá mi lè máa kú mi yọ. torí kí táyé tó dẹ̀ ní ayé mọ̀ ojú rí tó. orí tó wá kan bí owó ojú rí tó. kíkì ní ìwú tó jọba nínú iṣẹ́ ló ṣe. ayé tó máa pè wá lélẹ̀ láti lọ́sí o. àti gúúsù pẹ̀lú àríwá iṣẹ́ la ṣe. bàbá mi ìgbà tó máa dá ìdá ọlọ́run o. wọn ló jẹ́ pass ìdánwò rẹ lórí ní ọlọ́run. kí ó lọ òyìnbó yá máa bàjẹ́ ọba ti sọ. àṣetì ò sí wọ́n ti ní lẹ́yìn máa gbé mi ga. bàbá gbà kára mọ́ mi ọlọ́run o. ṣàlékún lórí mi ọlọ́run. ìyàtọ̀ máa ṣe fún mi lẹ́sẹ̀ kó tó lè yọ. káyé máa ṣe kí wọ́n tó bá mi lè máa gbé mi lọ. táwọn tí kò ṣe wọ́n jáde àwọn tó. kọ́lọ́wọ́n ọba kó má ba làámọ̀rí wa jẹ́ kó má ba kádàrá wa jẹ́ torí pé gbogbo ẹ̀dá tí bá ń ṣiṣẹ́ láyé yìí ó ṣe wàhálà náà ni tó fi débẹ̀ tí a bá rẹni tó gùnkè tó ga tó débi gíga ẹ bèrè lọ́wọ́ onítọ̀hún pé ìwàhálà wo ló ṣe kó tó débẹ̀ bẹ́ẹ̀ bá rẹni tó gbìyànjú tó dèèyàn ńlá bẹ́ẹ̀ bá rẹni tó tiraka tó dèèyàn pàtàkì láwùjọ ẹ dákun ẹ birú wọn léèrè wípé kí lójú wọn rí kan tó débi tí wọ́n dé yìí ẹ rí i pé wọ́n ò rí wí bẹ́ẹ̀ ni wọ́n ò rí sọ tán bá wá débẹ̀ tán àdúrà tí wọ́n mọ ọgbà náà ni wípé kọ́lọ́hún mọ́ ba àlámọ̀rí àwọn jẹ́ kọ́lọ́hún mọ́ ba kádàrá àwọn jẹ́ ipe ibi tí ipò táwọn wà yìí kọ́lọ́hún ọba mọ́ bà jẹ́ torí pé kẹ́dà ó tó là lùyọ ẹ̀yin èèyàn mi wàláì iṣẹ́ kékeré kọ́ nǹkan ńlá ni kéyìn ó tó gòkè àgbà àti lọ́wọ́ rọrùn àti dèèyàn pàtàkì ó ṣe nǹkan kékeré àti débi gíga wàláì kì í ṣe nǹkan téèyàn fọwọ́ yọ̀bọ́ kẹ́mú torí èlèmí ṣe mọ́ wípé gbogbo ẹni tó bá fẹ́ ga tó bá fẹ́ dépò gíga tó fẹ́ dèèyàn ńlá ó ní láti gbáradì gidigidi ni onítọ̀hún ó ní láti tètè múra gírí torí pé àti gòkè àgbà àti gòkè ọlà kì í ṣe ń tó kéré o wàláì kì í ṣe ń téèyàn ó jókòó nú yàrá rẹ̀ tí ó máa wá sọ wípé ìgbà tó bá máa fi di ní next month kò ní iṣẹ́ kò lábọ̀ kò ní sí iṣẹ́ o kò ṣiṣẹ́ kò ṣàbọ̀ kò bá wọn gbàárù kò bá wọn ṣe nǹkan kan kó wá jókòó nú yàrá rẹ̀ kó wá fẹ̀yìntì pé tó bá máa fi di ní jẹ́ kí n wò ná by the time tó bá máa fi di ní next month ọlọ́run Rolls Royce yẹn èmi náà gbọ́dọ̀ bá wọn gùn ni mo rí mọ́tò kan tẹ́nìkan ń gùn tó bá rí mọ́tò yẹn limousine ni mọ́tò yẹn wà pa gan wá bá máa fi wò ó títí kí ni èmi náà rà á ẹ dákun ẹ bá ń birú ó tàn léèrè pé níbo ni ó ti rówó ṣé yóò jí ni àbí yóò gbé ni àbí wọ́n gbé wá lójú àlá àbí lójú oorun ni wọ́n ti gbé wá fún ẹni tí ò níṣẹ́ tí ò lábọ̀ tí ò sapá tí ò jí gìrì tí ò pa kítí mọ́lẹ̀ kó mọ nǹkan tó ń fẹ́ ṣe láàárọ̀ ọjọ́ tíró onítọ̀hún tó wá ń dá pàdé tí wá ń dámọ̀ràn owó ńláńlá tó fẹ́ débi gíga tó fẹ́ dépò ńlá tó fẹ́ déèyàn pàtàkì láwùjọ ẹ bá ń bírò ó tàn léèrè pé kí ni ìyànjú tóun náà ti gbà pé kí ni ìgbésẹ̀ tóun fúnra rẹ̀ gan ti ń gbé láti dèèyàn pàtàkì láwùjọ àti dèèyàn ńlá àti dèèyàn pàtàkì àti jẹ́ èèyàn ńlá láwùjọ àti dẹ́ni tá yóò mọ wárí fún táwọn èèyàn mọ dọ́rọ̀ dúró dè nú ẹbí tí wọ́n mọ dọ́rọ̀ dúró dè láàrin ọ̀rẹ́
tó jẹ́ pé àwọn èèyàn tábí tán bá tí ì rí báyìí wọ́n mọ̀ ní ẹ dákun ọ̀rọ̀ tí ì tó sọ àti ìrí lágbájá torí pé tí ọ̀bá tí ì dé a lè sọ̀rọ̀ yìí pé a lè sọ̀rọ̀ yìí ẹ dákun ẹ mọ ìgbìyànjú tírú èèyàn bẹ́ẹ̀ tí ó ti gbà ẹ wò ìyànjú tí ó tọ̀hún ẹbí léèrè yìí pé ìyànjú wo ló ti gbà tó nǹkan fún rẹ̀ tó fẹ́ fi débi tó ga ìyànjú ọ̀nà lélẹ̀ ìtorí pé àti dépò ọlà gẹ́gẹ́ bí Táyé Currency ṣe wí ipe iṣẹ́ lòun ṣe kóhun tó débi tóun dé yìí òun gbìyànjú ni láti débi tóun òkè àgbà tóun gùn yìí láti débẹ̀ èmi àti yín náà nú ilé ẹ dákun ṣáwa náà wá ń gbìyànjú ṣáwa náà ń tiraka láti dépò ọlá láti dépò ọlà ṣé àwa náà ń gbìyànjú láti dèèyàn gíga ṣáwa náà ń gbìyànjú ìgbìyànjú wo làwa náà ń gbìn láti dèèyàn ńlá ìgbìyànjú wo lèmi àti yín náà ń gbé pé àwa náà fẹ́ dèèyàn pàtàkì torí pé a gbọ́dọ̀ ní lẹ́gẹ́sì tá a fi lẹ̀ kéèyàn tó lè gbàdúrà pé kọ́lọ́hún mọ́ bá kádàrá àwọn jẹ́ kó mọ́ bà lámọ̀ rí òun jẹ́ yóò ti ní ìgbésẹ̀ tó ń tọ̀hún gan tí ó ti gbé wọn lọ́mọ tó bá ṣípá ó ní ìyá rẹ̀ ó gbé ọmọ tó dinú kókókó tó wawọ́ mọ́ra ẹ dákun ẹ jọ̀ọ́ bí ìyá bá ti nawọ́ sí lẹ́ẹ̀kan tó yarí tó nawọ́ sí lẹ́ẹ̀kejì tó yarí bọ́ bá dé lẹ́ẹ̀kẹta wà láì yá gan ó gbójú sẹ́gbẹ̀ẹ́ ni gbogbo ìwọ lọ́mọ ó jẹ́ ìwọ lọ́mọ tó bá wù ọ́ ni ọmọ dálára ọmọ dára rẹ̀ láàmú ẹ rí i pé ìyá gan sọjú nù ni ẹ jẹ́ káwa náà gbégbésẹ̀ káwa náà ó gbìyànjú torí pé ìyànjú náà lẹ̀dá gbà ìyànjú náà ládàmọ̀ ń gbà téèyàn fi dépò ọlà téèyàn fi débi gíga ẹ̀yin èèyàn mi ẹ dákun ẹ jẹ́ mú gbọ́ ẹ jẹ́ mú lò. àbágbá kàámọ̀ mi ọlọ́run ó ṣàlékún lórí ọlọ́run ó má ṣe kún mi lẹ́sẹ̀ tó gbé ọ̀rọ̀ má ṣe kí ọkọ̀ bá mi lè má kún mi lọ. bàbá mi sẹ́yìn láwùn gbẹ́gbẹ́ mi o báyà mi sílẹ̀ láwùn. mo kí yín o ìyá mi tèmi lolúwa tẹ́mì mo kí yín ẹ kú dédé àsìkò yìí ẹ kú ojú ọjọ́ bó ti rí happy weekend to you ma bóò ni gbogbo àwọn èèyàn wa lọ́hùn-ún ṣàlàáfíà ni. ṣàlékún lójú ti tẹ́lẹ̀ wọn lárí pé ìfẹ́ òun ní káwọn tí ó ti dídá Currency ojú má ti táyé. ẹ ṣeun ṣeun ìyá mi rẹ́nikẹ́ àyìnkẹ́ abẹ̀rù àgbà ayá bàbá mi mo kí yín o ṣàlàáfíà náà lẹ́wà bàbá mi ń kọ́ abẹ̀rù àgbà ọ̀bọ̀sọ̀kọ̀lọ̀ fẹ́nu ẹ̀ kanlẹ̀ gbìgbìgbì ṣàlàáfíà náà ni wọ́n wà ẹ̀ bá ń kí wọn mo kí yín o happy weekend Victoria Adéọlá Oyèfẹ̀sọ̀ mo kí yín ẹ ṣeun tẹ́ ń wò wá tẹ̀sí ń gbọ́ wá nínú ilé lórí ètò náà láwà ìyá mi Olúyọmí wọn láwọn fẹ́ Láre Tẹríba wọn ní Láre Tẹríba òun náà ni àwọn fẹ́ lórí ètò pé ká bá wọn play rẹ̀ tó kò burú ìyá mi àbáyín gbèsè mò ń bọ̀ náà. fídíò yìí ẹ bá ń ṣí ara ẹ invite àwọn ọ̀rẹ́ yín sórí ètò. abala kejì lórí ètò yìí ó lábala òṣèré ìlú mọ̀ká. bájá ṣé o máa dúrà kan gbà kò lè jí lọ́rùn bó ṣe àṣàrò kò lè tẹ̀sán bó ṣe ìbàdà wọn ló ṣàlélúyà méje kò lè ṣe pé ẹ̀kọ́ lọ́dún ló máa ń ra ṣáàṣù báyìí sí ọ̀rọ̀ lọ́rùn ọba òṣèṣù. bẹ́ẹ̀ ni irú wọn pọ̀ dáadáa ìjọ kérésì báyìí ìjọ tàbí ìjọ happy new year alẹ́ 31st báyìí àwọn kan wà tó jẹ́ péjọ́ náà ni wọ́n máa ń lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ẹ̀kan lọ́dún tí wọ́n wà láì ẹ̀ẹ̀kan náà máa ń fomi lò ó wọ́n bá ti fomi lò ó tó ti gbà ní 31st báyìí ó tún di 31st ọdún míì ti ń bẹ́ńbẹ́ wọ́n wà á mú àdúrà wọ́n ti fi àpò ṣaka ni wọ́n fi ru àdúrà ń lọ ṣọ́ọ̀ṣì èyí tí ó tó wọ́n lò fún ọdún kan bó bá tún dọdún tí ń bọ̀ wọ́n tún padà lọ bẹ̀ wọ́n tún lọ tún míì wọ́n tún palẹ̀ wájú ọlọ́run àwọn ẹlẹ́ẹ̀kan lọ́dún nù àwọn ní Táyé Currency wíwù. Táyé abẹ́lẹ̀ tí kọ́kọ́ ìfẹ́ kò ẹbí sí Toyota o ẹ̀ẹ́dẹ̀lẹ̀ títí. ẹ ṣeun Christiana Bọ́sẹ̀ ṣé tẹ̀ ń wò wá Queen ẹ̀yẹ́ wà Fúnmilọ́lá Àríkẹ́ Adé ẹ̀ ṣé tẹ̀ ń gbọ́ wá tẹ̀ ń wò wá nínú ilé. ọ̀tọ̀ọ̀tọ̀ ni o àtàlíjọ́ náà ṣọ́ọ̀rì ọ̀tọ̀ọ̀tọ̀ ni oníkálukú ló ti tọ́
Ilé-iṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà lẹ ti ń gbọ́ wa tẹ̀ tí ń wò wá. Ẹ lè máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com. Ẹ lè máa gbọ́ wa lórí TuneIn Radio. Ẹ search fún ìbílẹ̀ rédíò, ẹ máa gbọ́ wa kétékété ń bẹ̀. Lórí Facebook wa ìbílẹ̀ rédíò tiwantiwa, lórí péèjì wa ìbílẹ̀ rédíò UK. Ẹ máa gbọ́ wa bẹ́ẹ̀ náà lẹ sì máa wò wá ń bẹ̀ nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò. Ìyá mi Olúyọmí Olúpọ̀nlé wọ́n ní àwọn fẹ́ àtòríṣe, pé àtòríṣe òun náà ni kí n bá wọn gbé sí i lórí ètò. Ìyá mi Tèmilolúwa wọ́n ní ẹjọ́ mà late bàbá wa Dr. Sikiru Ayinde Barrister wọ́n ní ìwà ngangan làwọn fẹ́ láàrin sẹ́ríbà náà rèé ìyẹn àtòríṣe. Ẹ̀yin nìkan ló tóbi, Ọlọ́run mi bẹ́ẹ̀ láyé. Ẹ̀yin nìkan ló tóbi, Ọlọ́run nìkan ló ga jù. Aṣiwèrè ló wípé Ọlọ́run kò sí rárá. Aṣiwèrè ló wípé Ọlọ́run kò sí rárá. Ṣùgbọ́n ní mọ̀lọ́kàn mi, Ọlọ́run mi bẹ́ẹ̀ láyé. Èmi kan àwọn tó ti ya wèrè ló sọ pọ́lọ́run ò sí. Èmi kan àwọn tó ti ya wèrè ló sọ pọ́lọ́run ò sí. Ọba tẹ́nìkan ò rí, ọba tẹ́nìkan ò rí tó ṣiṣẹ́ rírí. Èmi dúpẹ́ mo ní ọ, mo sì túmọ̀ lọ́nà ìgbàlà. Ìgbà mi yí padà, èmi ò tẹ̀lé ọdún pín. Kìkì ọ̀rọ̀ rẹ dúró. Láàrin àtòríṣe náà rèé, láàrin tẹríba àtòríṣe excellency náà ni wọ́n pe léyìí, wọ́n ní excellency kábíyèsí ó ní wọ́n pe àkọlé lẹ́yìn lórí ètò yìí ètò wa Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ́ká. Níbẹ̀ náà lẹ́wà yìí tẹ̀tí ń gbọ́ wa tẹ̀tí ń wò wá pẹ̀lú mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ìyábàdàn náà níbẹ̀ lórí ètò níbi tí àtijọ́ ń gbádùn lábala tá a wà yìí. Ibẹ̀ náà lẹ́ti lè kí àwọn èèyàn yín, ibẹ̀ náà lẹ́ti láǹfààní láti béèrè fún orin tí ẹ bá fẹ́, a sì bá yín play, a bá yín kí àwọn èèyàn yín, ẹyẹ ṣáà ti fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́, a kà á, a sì ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti fẹ́. Ọlọ́run òkè ìgbàanì ó ń bẹ láyé o. Excellency kábíyèsí ọ̀nà lélẹ́yìí látọwọ́ Láre Tẹríba àtòríṣe. Olúyọmí Olúpọ̀nlé wọ́n ní nice one oh my dear sister. Kábíyèsí o. Ẹ ṣeun Ibrahim Jimoh mórí yín, Táíwò Olúwaṣeun mórí gbogbo yín pátápátá tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá nínú ilé. Aláṣẹ Abdulrahman Ọmọbọ́lájí Àṣìpà mórí yín, ìyá mi Nikki Lati mórí gbogbo yín pátápátá. Happy weekend to you all, gbogbo yín pátápátá náà ni mo kí. Ọlọ́run o, Your Excellency kábíyèsí o. Ìwọ tó fẹ́ wà láò máa sìn títí. Ní ìkọlù ọ̀la ẹ̀. Ẹ jọ̀ọ́ ṣẹ́yìn náà ń fìlì ẹ̀nu lẹ́ńbẹ̀ yẹn, ṣẹ́yìn náà ń gbádùn ẹ̀. Ìbárẹ́ o. Ọlọ́run ìbárẹ́, ọba tó fọ̀ jáde nínú kẹ́tẹ́kẹ́tẹ́. Ọlọ́run ìbárẹ́ o, kábíyèsí ìbárẹ́, ọba tó fọ̀ jáde nínú kẹ́tẹ́kẹ́tẹ́. Ìbárẹ́ ọba ọgbọ́n tó dá gbogbo ayé pátápátá. Ìbá ẹni tó sọra ẹ̀dùn ní ẹni tí ń fẹ́. Ẹ ṣeun ìyá mi Nikki Lati wọ́n ní same to you my beautiful sister. Ẹ ṣé gan ni mo dúpẹ́. Fadéṣe Fẹ́mi ikú ló burú jù, bẹ́ẹ̀ ni ó ikú ló burú jù kọ́ lọ́wọ́ ṣàánú, wọ́n ní nice one. Nurudeen Adéyẹmí wọ́n ní up ìbílẹ̀, ẹ ṣé gan ni. Aláṣẹ Abdulrahman Ọmọbọ́lájí Àṣìpà wọ́n ní àkú ètò. Ẹ ṣeun bàbá mi àkùdédé àsìkò yìí. Igi ọ̀rọ̀ rẹ̀ dúró, igi ọ̀rọ̀ rẹ̀ dúró. Abala Faaji Unlimited náà lọ́wọ́ yìí, ẹ̀yin náà láǹfààní láti kí àwọn èèyàn yín, ẹ sì láǹfààní láti béèrè fún orin tí ẹ bá fẹ́ lórí ètò àbáyín play ẹ̀. Ẹ
kí àwọn èèyàn yín lórí ètò yálà wọ́n ń ṣayẹyẹ ni àwọn ṣọjọ́ bí àbẹ́ ti rí wọn ti pẹ́ ẹ kí wọn lórí ètò àbáyín kí wọn á sì báyín kà á jáde. Ọlọ́run ìwọ ni o jayó diagnose mi fún kánsà lójijì ọlọ́run mi. Ebi ń pa mí, ó fún mi ló jẹjẹ. Orúngbẹ́ ń gbẹ mi, ìwọ ló fún mi ló bímọ. Nígbà tára mi kò yá, ìwọ ló wò mí sàn. Ó ṣe àtóbi jù, ó máa yìn ó lé. Bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n ọba mi kò sí tí ò lè ṣe. Ọlọ́wọ́n ọba tí ò jẹ́ kí wọ́n sọ wípé èmi àti yín kan wá ní ẹ dákun o lọ́sibítù nǹkan kan ń ṣe o wọ́n ti rí káńsà lára ọlọ́wọ́n ọba tí òjò orí bẹ̀ fún wa àwọn tó ṣe náà àfihàn wọ́n kọ́lọ́wọ́n ọba kó fi àlàáfíà kó fi jogún fún gbogbo wọn àbáwá táyẹ pé agbápá wa ṣe gbé agbésẹ̀ wa ó ṣe é gbé à ń gbé gbogbo ara wa à ń jù bó ti wò wá ẹlòmíì àti ẹgbẹ́ra rẹ̀ ṣánlẹ̀ gbàgbó alóhùn ìjó náà ni tí nǹkan kan ò sì wá ṣe wá ó yẹ ká mọ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba náà ni ní gbogbo ipòkípò tá a wà gbogbo àyèkáyè tá a wà ẹ̀já ṣáà máa fògo fọ́lọ́run ẹ̀ṣájà máa dúpẹ́ torí pé ilé ayé tá a wà yìí lẹ́yìn náà bá wò ẹ̀rí pé ilé ayé ọ̀hún gbogbo ẹ̀rẹ́ ó ti yí pọ̀ mọ́ra wọn ó ti yí bóróbó ilé ayé ọ̀hún ó ti yí bóróbó mọ́ra wọn kíkí káṣà máa dúpẹ́ fọ́lọ́run ọba òun náà ni ọ̀rọ̀ wá gbà lórí ètò náà la wà yìí ẹ ṣé mo dúpẹ́. Ọlọ́run Your Excellency kábíyèsí o. Bàbá Your Excellency kábíyèsí o. Ọlọ́run Your Excellency. Tẹ́ bá wojú aago yín báyìí aago méjì náà ló kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìyẹn nílé iṣẹ́ wa ìyẹn ní ìlú UK aago méjì náà ló kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Ọlọ́run tẹ́ni kan rí aráyé ń pariwo rẹ̀. Ọlọ́run ọba mi náà ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọba tẹ́ni kan rí aráyé ń pariwo rẹ̀. Ẹ ṣe ń ṣe ìyá mi ní kìlà tí ìyá mi Olúyọmí Olúpọ̀nlé gbogbo náà là ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Láti jọba ọ̀sán ó pàṣẹ fóṣùpá tìràwọ̀ láti jọba òru ọ̀sán l'Amẹ́ríkà òru l'Áfíríkà àkàìmọye o níṣẹ́ rẹ̀ o. Àwọn orin téèyàn lè máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba náà lélẹ́yìí téèyàn lè máa fi dúpẹ́ fún Ọlọ́run fún gbogbo oore rẹ̀ téèyàn bá ro àtẹ̀yìnwá téèyàn ro ìgbà ìwé rẹ̀ téèyàn ro ìgbà téèyàn ti ń bà bọ̀ téèyàn tún wo ibi téèyàn bá dé wàláhì àwọn orin téèyàn ó máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ló tọ́ téèyàn tó yẹ ọmọ ẹ̀ ádámọ̀ tó mọ núrò tó sì mọ̀ pẹ́ dá. Ọlọ́run wa Your Excellency kábíyèsí o. Ìwọ tó fẹ́ aláwọ̀ máa sí títí ní ìmọ̀lòkọ ọ̀la rẹ̀. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n wá ọ títí. Gbogbo wọn so wọn papọ̀ wọ́n gbà pé wọ́n la ríran jùlọ lọ. Bẹ́ẹ̀ ni àwọn òyìnbó gan wọ́n wádìí Ọlọ́run ọba títí mọ tí wọ́n ṣe ni a bá di gbogbo ẹ̀ mọ́ra náà dì àmọ́ra ogun ni a bá gbanú òfurufú lọ wọ́n fẹ́ lọ wádìí Ọlọ́run ọba mi kábíyèsí Ọlọ́run ọba tó tó wọ́n dì àmọ́ra ogun nígbà náà lọ́hùn-ún ni a bá wọnú oòrùn wọ́n wọnú oòrùn lọ mọ̀ páwọn òyìnbó kò sí tí wọ́n ní wádìí wọ́n fẹ́ wò wípé Ọlọ́run ọba òun gan bo ló wà títí ń dún níbo ló wà gan títí ń ṣiṣẹ́ ọlá rẹ̀ ni a bá de gbogbo ẹ̀ mọ́ra ìgàgà gìgì ní aláwọn fẹ́ wádìí Ọlọ́run ọba mi lọ ní a bá wọnú sánmọ̀ wọ́n wọnú ọ̀run lọ wọ́n wá Ọlọ́run títí wọ́n àmọ́ rí i wọ́n àrólódùmarè níbi tọ́lọ́run ọba mi wà tí gbé ń ṣọlá rẹ̀ àpadàbọ̀ wọn nígbà tí wọ́n mọ padàbọ̀ báyìí ẹ̀yin èèyàn mi wà láì Àpólò ni wọ́n kó bọ̀ Àpólò ni wọ́n kó bọ̀ Ọlọ́run ṣàánú ní a bá tún dà yùn síta fún wa bápolò bá mú yàn báyìí Ọlọ́run mọ́jú ṣe ń gún yín
bẹ́ẹ̀ ni ọmọ yún yín bí ṣe ń pọ́n bẹ́ẹ̀ ni ọmọ wa mi Ọlọ́run ṣàánú fún wa àwa má rí di Olódùmarè ọba tí ń ṣòun ńlá náà ni. Your Excellency kábíyèsí o. Olúwa Your Excellency kábíyèsí o. Ìwọ tó fẹ́ wà láò máa sí títí ní ìmọ̀lòkó rẹ̀. Ẹ̀wà nù. Tàwákájọ yìí Olúwa tó ga. Olúwa tó ga. Tàwákájọ yìí Olúwa tó bí. Olúwa tó bí. Tàwákájọ yìí Elédùmarè ó dára. Ọba tó dára iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà láwa yìí tiwantiwa lára àgbàyídá ìyá nílùú London ní United Kingdom níbẹ̀ náà la fi kalẹ̀ sí níbi tá a ti ń dún tó dùn tí gbọ́ngbọ́n tó ti ń kàn sí a sì ń retí àlejò wa lórí ètò náà ní à ń retí wọn ò wọ́n náà ń bọ̀ lọ́nà ẹ dákun ẹ má bínú sí wa ẹ̀yin èèyàn mi nínú ilé tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá ìyá mi Tèmilolúwa Tẹ́mi wọ́n làwọn fẹ́ Alhaji Barrister Àyìndé wọ́n ní ìwà òun náà ní àkọlé rẹ̀ òun náà rẹ̀ ìyá mi Tèmilolúwa Tẹ́mi. Ìwà lọ́lọ́run lébèrè lọ àlùkù bẹ́ẹ̀ ti àwọn ẹ̀ṣọ́ máa wà rí. Ìwà kẹ́sì tẹ́tí sílẹ̀ kórè kó lè ra ìdánlọ́wọ́ tó bá wọ̀ ẹ́ wá. Kí ni ewu wà ní? Àná ewu. Kí ni ewu wà ní? Dẹ́kọ̀ máa ń lọ àná ewu aláàjì. Alhaji Síkírù Àyìndé Barrister náà rèé kọ́lọ́wọ́n ọba kó dẹlẹ̀ fọ́ni rẹ̀ wọ́n ní bónírè sẹ́bàkọ̀ tí òfin gbámú ètò ti fi ò lè parun láíláí ìwà náà lélẹ́yìí látọwọ́ Alhaji Síkírù Àyìndé Barrister ọmọ Gbadélọ́lá ọmọ Ṣìfáwù Òdèrè Ṣìfáwù ọmọ bàbá láyẹyẹ ń bàdàn ọ̀nà lélẹ́yìí. Ẹja fi tọ́jú ẹbí ká fi tọ́jú òbí ká fi tọ́jú ara ká fi tọ́jú àwọn ọmọ tá a bí àwọn ègbéyàn débi ẹlòmíì láwọn títí bọ́ bá gbọ́ tí wọ́n bá kànlẹ̀kùn yàrá rẹ̀ kókókó báyìí tí wọ́n bá kànlẹ̀kùn ilé rẹ̀ báyìí bí bá ń jẹun lọ́yọ́ mọ́ bí ṣe ń sáré gbé abẹ́ bẹ́ẹ̀dì ẹlòmíì ò tiẹ̀ nímọ̀gbà tí ó dóúnjẹ rẹ̀ nù pò. Àwọn òní kankan tí ó ṣe ju kó fàmù sẹ́ra rẹ̀ lọ ibi tí ti ń gbóúnjẹ pamọ́ báyìí ibẹ̀ ni òní mọ̀ pé inú pò lọ́lọ́ dá ń jẹ pamọ́ sí Ọlọ́run àwọn ọ̀gbádùn ara rẹ̀. Ọmọ lè tẹ̀lé lọ ní àgbègbè lọ́la o. Èmi wà kàkí yóò gbòòrò mi o. Ìjẹ́ńdà ló pọ̀ jù láyé mi o. Bó tilẹ̀ wọ́n ká ṣe mọ́lẹ̀ kò sí fẹ́ tó. Ìwà àbákò ìwà ẹ̀ kò bá yá. Ìwà ni ó bá àlùfà ayé. Ìwà ni ó kù wá kù lọ́jọ́ iwájú bí wà bá dé ìwà náà ni ó kù wá kù ìwà ni ó kù wá kù kọ́lọ́wọ́n ọba kó mọ́ fi wà kó mọ́ fi wọ́n wa kọ́lọ́wọ́n ọba kó mọ́ fi wà kó mọ́ fi dùn wá bẹ́yàn bá wà láyé tí ọba níwà òun tọ̀hún wà láì nǹkan ti ṣe òun tọ̀hún wà láì kọ̀ mọ́ ni nǹkan ti ṣe òun tọ̀hún kọ́lọ́wọ́n ọba kó ṣàánú fún wa kọ́lọ́wọ́n ó ṣàánú fún wa bẹ́yàn bá ti níwà kódà òun tọ̀hún nǹkan ti ṣẹlẹ̀ sóun tọ̀hún nù àtẹ̀jíṣẹ́ òun náà ni mo rí láti ọ̀dọ̀ àlejò wa kọ́lọ́wọ́n ọba ó ṣàánú àtẹ̀jíṣẹ́ náà la rí lọ́dọ̀ àlejò wa tá à ń gbé bọ̀ lónìí wọ́n ní wọ́n sọ pé nǹkan kan ó sáré ṣẹlẹ̀ wọ́n ní nǹkan kan sáré ṣẹlẹ̀ ní o pé tó jẹ́ wípé emergency náà ló bọ́ sí wọ́n ní nǹkan kan sáré ṣẹlẹ̀ ní o tó jẹ́ pé emergency òun náà ni ó jẹ́ sí àmọ́ wọ́n ní wọ́n ṣe ìlérí wípé lágbára Ọlọ́run níjọ́ mẹ́jọ àwọn ó wà á tó
kò burú wọ́n ní níjọ́ mẹ́jọ àwọn ò wá wọ́n ní wọ́n ṣèlérí pé níjọ́ mẹ́jọ wọn ò wá tó àdúpẹ́ kò sí wàhálà wọ́n ní kankan ló sáré yọjú gbogbo ẹ̀yin èèyàn mi nínú ilé àtẹ̀tí ń retí àlejò wa àtẹ̀jíṣẹ́ wọn òun náà ni mo rí yìí wọ́n ní emergency kankan náà ló sáré come up pé ṣùgbọ́n lágbára Ọlọ́run pé ká bá wọn bẹ gbogbo àwọn èèyàn pé kán má bínú pé níjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run àwọn ò wá tó kò burú ẹ ṣé ẹ̀yin èèyàn mi lórí ètò níbẹ̀ náà la wà yìí gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lẹ́ẹ̀kan wípé ìwà rẹ̀ ìwà bẹ́ẹ̀ ò bá ti níwà láyé yìí ohun gbogbo òun náà ni ó nu onítọ̀hún torí pé ìwà ó ṣe pàtàkì láyé Ọlárẹ̀wájú Adéníyì wọ́n ní nice one sister ẹ ṣé wọ́n ní gbogbo wa ní dókítà ò ní ayé wa bàbá mi Azeez Abíọ́lá wọ́n ní ká ṣáà máa gbìyànjú ká máa fi ayé wa ṣe ìwòsàn fún èèyàn dáadáa ṣe rí ọ̀rọ̀ nú o Fadéṣẹ́ Fẹ́mi ikú ló burú jù wọ́n ní nice one ẹ ṣé lórí ètò níbẹ̀ náà la wà yìí lórí ètò la wà yìí aago méjì náà ti kù ìṣẹ́jú méjì ní orí ètò bẹ́ẹ̀ náà bá sì fẹ́ orin kabayin play lórí ètò kó lórí pé àmọ̀ dágbére fún tòní ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àbẹ́ fẹ́ kí àwọn èèyàn yín lórí ètò ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ á bá yín kà á sì bá yín kí àwọn èèyàn yín á bá yín kí wọn lórí ètò àlejò wa wọ́n ní emergency kan wọ́n ní ó sáré come up o pé òní ò ní jẹ́ kí àwọn ó lè méèkì ẹ̀ wọ́n ní ṣùgbọ́n lágbára Ọlọ́run níjọ́ mẹ́jọ wọ́n ní àwọn ó darapọ̀ mọ́ wa lórí ètò tó kò burú ẹ̀yin èèyàn mi ẹ má fi ṣèbínú ẹ má bínú sí wa ẹ mọ̀ wípé àwí bẹ́ẹ̀ kó mọ̀ rí bẹ́ẹ̀ rí sọ bẹ́ẹ̀ kó mọ̀ rí bẹ́ẹ̀ rí àwa náà ti ń dúró dè wọ́n àmọ́ wọ́n ní nǹkan kan náà ló sáré come up tí ò lè jẹ́ kí wọ́n méèkì ẹ̀ tó Ọlọ́run ọba yóò ṣàánú fún wa lórí ètò náà la ṣì wà yìí lórí ètò náà la wà yìí a sì ní bí ìṣẹ́jú bíi 10 sí i ká tó máa dágbére lórí ètò a ní bí ìṣẹ́jú bíi 10 sí i ká tó máa dágbére lórí ètò. ọkùnrin kẹ́lẹ́ torí ẹwà o tàbí orí ọ̀rọ̀ báyà sílé ìwà ló dára ká tó fẹ́ra. àwọn ìyàwó ilé tá a bá níwà ọlọ́kọ rẹ̀ gbélé ọkọ rẹ̀ súnlé nígbà tí wọn náà ò bá níwà obìnrin tí ò níwà ẹ dákun bò lọ́kọ rẹ̀ ó ṣe gbélé bọ́kọ bá ní o gbégbá ò ní gbé bó bá ní ọgbà gbọ̀n ò ní gbé dákun bó wà lọ́kọ ṣe fẹ́ gbélé bó lọ́kọ ṣe fẹ́ rí tí ẹ rò àwọn obìnrin kan ń bẹ tó jẹ́ wípé ìwà náà fi pa ọkọ wọn kú kódà bọ́kọ wọn bá lọ ọ̀tá báyà bí bó bá lọ bí iṣẹ́ ẹ̀mí rẹ̀ ó ti máa fà sílé ni pé kóhun ó tètè lọ padà báyàwó òun torí pé ìwà ló ń jẹ́ bẹ́ẹ̀ ó níwà ní gbogbo nǹkan tó ní ló fi tẹríba fọ́kọ rẹ̀ àmọ́ wọ ìyàwó tó jẹ́ pé bọ́kọ bá ti sọ méjì báyìí wọ́n náà ó sọ mẹ́wàá bọ́kọ bá ti sọ mílíọ̀nù báyìí wà láyé ó sọ tírílíọ̀nù ẹ dákun ọwọ́ alọ́kọ̀ọ́rí ègbélé oní èfowó ọbẹ̀ ẹlẹ̀ oní ètọ́jú rẹ oní èsè nǹkan kan bó o ní ó ṣe ṣe nígbà tó jẹ́ pé àárín ó já sọ́pẹ́ Olúmídé wọ́n ní à ń retí bàbá Ìjẹ̀ṣà ní ọ̀sẹ̀ tí ń bọ̀ tó àbẹ́ẹ̀rí bàbá mi tó Ọlọ́run ọba yóò gbà fún wọn Ọlọ́run ọba yóò gbà fún wa a sì ti pè darí náà láàárọ̀ yìí a ti pè darí láàárọ̀ yìí tí wọ́n sì ti fi wá lọ́kàn balẹ̀ wípé tó àwọn ń bọ̀ lọ́nà pé àwọn ń bọ̀ lọ́nà àmọ́ àìpẹ́ yìí òun náà la tún rí àtẹ̀jíṣẹ́ wọn tí wọ́n sọ wípé nǹkan kan ló tún sáré come up o pé emergency sì ni tó kò burú Ọlọ́run ọba yóò ṣe dáadáa fún gbogbo wa mo dúpẹ́ náà gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá tẹ́ ẹ darapọ̀ mọ́ lórí ètò lónìí gbogbo ẹ̀yin afẹ́nifẹ́re gbogbo ẹ̀yin mọ̀jì ó bàjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ tiwa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò gbogbo ẹ̀yin tó jẹ́ wípé tó bá a bá ti ń gbé báyìí náà lẹ̀ ń bá wa gbà á bá a bá ti ń ṣe báyìí náà nínú yín dùn sí a tó àdúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò ẹ ṣeun Tóyìn Àjàyí ẹ ṣé tẹ́ ń gbọ́ wa tẹ́ sì ń wò wá bẹ́ẹ̀ náà bá fẹ́ orin kan lórí ètò ẹ fi àtẹ̀jíṣẹ́ rẹ̀ ránṣẹ́ àbá yín play rẹ̀ àbẹ́ fẹ́ kí àwọn èèyàn yín lórí ètò àbá yín kí wọn lórí ètò yìí ìwà ó ṣe pàtàkì nínú ayé àwa ẹ̀dá ọkọ náà tí ò níwà kò mọ bọ́n ṣe ń tọ́jú ìyàwó ọkùnrin mi ò tiẹ̀ mọ béèyàn ṣe é ṣe pẹ́pẹ́ fúrú
kò tiẹ̀ mọ béèyàn sí ẹ̀ ṣe téèyàn ó bá ìyàwó rẹ̀ ṣeré téèyàn ó ṣe gbogbo ẹ̀ báwọn ọmọ gan bá ní dádì let's play báyìí àwọn ọmọ tó bá jágbe mọ́ wọn báyìí ìgbẹ́ ò bọ́ǹdì wọn ni bó bá jágbe mọ́ àwọn ọmọ báyìí wọ́n mọ yàgbẹ́ wọ́n mọ tọ̀ ara ni ìwà ní jẹ́bẹ̀ níwànú bàbá baálé ilé níwà àwọn ọmọ kí dádì wà nù ilé káwọn ọmọ lọ sápamọ́ sínú yàrá kán máa wá yọjú wo dádì ń sì ti rúùmù yìí kù díẹ̀ káàtó kíyàwó gan mọ̀ lè sọ pé dádì wa ẹjọ́ kò mọ fẹ́ gbẹ́sẹ̀ léyìn ẹjẹ́ ti ẹ̀gbórí léyìn kó jẹ́ pé ìkúùkù ni ó fi dá padà pé tó o bá gbé orí rẹ̀ ń débì tí n bá rásù ẹ dákun ẹjọ́ ìwà ní í jẹ́ bẹ́ẹ̀ kò sí wà ní jẹ́ bẹ́ẹ̀ kò sí wà ní jẹ́ bẹ́ẹ̀ kọ́lọ́hún ó ṣàánú kọ́lọ́hún ó mọ̀ fi wà nù wá kọ́ mọ̀ jẹ́ kí wà ó sọ bẹ́yàn bá ti sọ wà nù tí wà bá ti sọnù láyé èèyàn ọlọ́run kóńtọ̀ tún tó rí ihe tó ọlọ́run yóò tún ṣàánú ń tọ̀. tó bá kó bàbá rẹ̀ máa ń jáde ojú ẹ̀ ló ṣe fún bàbá tó bí lọ́jọ́ bí àìlọ́bí torí tọ̀hún ló ń yọ àbí ikọ̀ akọ̀ bàbá ọ̀la ó ti rí sẹ́mi ìgbà tó fẹ́ wálé òkú bẹ́ẹ̀ tẹ̀ bá fẹ́ra o. wọ́n ti tó màtí rọ́pò fúnlẹ̀ o ọ̀rẹ́ o tó fẹ́ pàtí ẹ̀fà sábà lè lọ́jọ́ kọjọ́. ẹjẹ́ mójútó wà wá ọ̀gá iléeṣẹ́ ẹ̀ mójútó wà yín ọmọọṣẹ́ ọwọ́ náà mójútó wà rẹ iṣẹ́ nìwọ náà ń kọ́ ni ọmọléèwé ẹ̀ mójútó wà yín ẹ̀rí pọ́mọ tára rẹ̀ bá balẹ̀ tó bá níwà ó ní olùkọ́gun ó fẹ́ràn tó jẹ́ wípé gbogbo nǹkan ni ọmọ fi yé ó tún lè dá ti ìyàtọ̀ sọ̀ láàrin àwọn ẹkẹgbẹ́ ẹ̀ tó jẹ́ pé yóò tún mọ foríṣiríṣi nǹkan tí yóò tún mọ fi yé ẹ jẹ́ ká fìwà kún gbogbo ohun tá a bá ń ṣe ìwà ṣe pàtàkì láyé yìí bí wà bá ti nù yàn ó ń tàn ti sọ nǹkan nu ẹ dákun ẹ jọ̀wọ́ láì nìkan ń tara rẹ̀ jẹ ni. torí ẹ̀rọ táyà ìṣòro ìwà rere ìfẹ́ ọ̀pọ̀ ìdájú dáná máa bẹ̀rù ẹ̀ ọ̀dàlẹ̀ owó gbèsè ẹ̀ máa ń lé lórí tó bá lè pọ̀ jù lórí ẹ̀ lásán tó bá lè bá àbúrò lówó tó fi mẹ́rin kó ìmọ̀ ẹ̀ tó dáa. tó yẹ pàtàkì tó fẹ́ kó kàyíká o máa tó ń lé àdúgbò lówó. lórí ètò náà láwà yìí nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò tiwantiwa alára àgbàyídá níbẹ̀ náà láti mú ètò wá fún yín ìyẹn nílùú London ní United Kingdom níbẹ̀ náà láti ń dábí ẹ̀dùn tá àti ń rọ̀ bí òwe lórí ètò yìí níbẹ̀ náà láwà yìí pẹ̀lú mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà ni ìyá àbàdàn yín authentic ìyá àbàdàn yín broadcaster wọn náà lórí presenter yín náà rèé á sọ̀rọ̀ sẹ̀fẹ̀ tí mo ràn ìyájú ọmọ yín rèé ti pàṣíwájú ń bàbá bẹ́ẹ̀ bá wojú aago yín báyìí aago 2 ó ti rékọjá ìṣẹ́jú 5 a ní ìṣẹ́jú 5 sí i lórí ètò yìí tá a fi mọ́ dágbére fúnra wa lónìí fún ètò tòní lẹ́yìn náà bá fẹ́ kí àwọn èèyàn yín lórí ètò ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ àbàyín ká àbẹ́ fẹ́ orin kan ni kó lórí pé a mọ̀ lọ lórí ètò àbàyín play rẹ̀ fún ìgbádùn wíkẹ̀ndì yín náà ni mo níbo ló ṣe ń lọ lọ́dọ̀ tiyín báwo ni wíkẹ̀ndì yín ò níbo lẹ́yìn wà níbo ló ká yín mọ́ bẹ́ẹ̀ bá wo ojú ọjọ́ lọ́dọ̀ wa ní UK báyìí òjò ti ń rọ̀ wẹ́líwẹ́lí báyìí náà lòjò ń rọ̀ bẹ́yàn bójò bá sì ti ń rọ̀ báyìí ó yẹ kéèyàn padà sórí bẹ́ẹ̀dì ni kéèyàn padà sórí bẹ́ẹ̀dì kó tún lọ bora mọ́ra kó lọ bora mọ́ra kò sí ti fi ń ṣe ìyẹn dákun ẹjọ́ ká lọ bora mọ́ra kéèyàn tún lọ gbóoru ooru ni àwọn ooru tí máa ń múnú tutù. ẹni tí ò ṣiṣẹ́ tí ò ṣe kankan kódà ìyá ọmọ múlẹ́wù o ọlọ́run mọ̀jà ṣerú ẹgbẹ́ wa ẹni tí ò ṣiṣẹ́ tí ò ṣàbọ̀ irú onítọ̀hún ó di dandan kó ṣerú ẹgbẹ́
kọ́lọ́run ọba kó má jẹ́ aṣerú ẹgbẹ́ wa kó má jẹ́ ká fi ìbànújẹ́ ká fi ṣayé wa ẹ jẹ́ àtẹpámọ́ṣẹ́ ẹ jẹ́ àtẹramọ́ṣẹ́ iṣẹ́ tá a bá ń ṣe òṣìṣẹ́ tẹ̀yàn ń ṣe láyé yìí bó bá ṣàti mú oúnjẹ wá tó ti ń pawó fún èèyàn ọlọ́run iṣẹ́ níṣẹ́ ń jẹ́ èyàn ọba àmọ́ gbálé ọjà ọlọ́run kẹ́yàn mọ́ gbálé ọjà kọ́ mọ́ fọbọ́ iṣẹ́ níṣẹ́ ń jẹ́ níwọ̀n ìgbà tí bá ti ń mówó wá tó ń gbóúnjẹ sórí tébù èèyàn tí ń fa jíjẹ mímu fún èèyàn téèyàn rí náà téèyàn rí lò ń bẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ iṣẹ́ níṣẹ́ ń jẹ́ ẹ̀jẹ̀ amúra síṣẹ́ wa ẹ jẹ́ sáré jẹ́ ká polówó ọjà wa náà kó ipá mọ̀ dágbére fúnra wa lórí ètò yìí. Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization. Àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe FMC fún ìnáwó yín, ẹ fẹ́ alága fún engagement yín, ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín, ẹ má làágùn jìnnà mọ́. Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yìí ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yìí event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yìí ẹ̀yin sì ẹ̀ tí mí kan abẹ́tẹ̀ tí wò pé bò lè ṣe fẹ́ ṣènáwó yìí ẹ má mí kan mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yìí tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yìí ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ ní kalẹ̀ fún yín wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yìí wọ́n bá yín mú MC alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yìí ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí ká lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk wọ́n ń bẹ lórí Twitter wọ́n ń bẹ lórí Facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yìí ìrọ̀rùn ló bá dé ẹ kàn sí wọn lónìí Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí pé rere lolúwa. Ìròyìn àkọ́tún ìlíkì ayé gbọ́hàn àti ìgbàlódé kánú ni létí àṣà àti ìṣẹ̀lẹ̀ karùn-ún jíire débi òǹkà níbi ọ̀rọ̀ kàbìtì tó wúwo tí kò ṣe bọ̀ bẹ́ẹ̀ gbàyà bí àlàyé ọ̀rọ̀ tó mọ́yán lórí kò sẹ́lẹ́gbẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa ọmọ ẹni oníṣẹ́ ti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kábílẹ̀ kẹ́sí bí ọmọ ẹlòmíì gbogbo ẹ̀yàn ọmọ karùn-ún jíire tó fẹ́ ká jẹ́ gbogbo àrẹ̀ jẹ máa bọ̀ tààrà ní ìbílẹ̀ rédíò tiwantiwa fún ìpolówó ọjà àti ìgbẹ́sìgà owó ìdákọ̀mù lọ́sàn láti jẹ́ kí ọjà rẹ̀ di ìlú mọ̀ kákárí ayé ìyá ìbàdàn ẹ̀dẹ́gbẹ́ wọn ẹ máa kú iṣẹ́ ọpọlọ àti ìfaradà fún ọmọ Oòduà ẹlẹ́dùn àjọdùbọ̀ tí ó lẹ́yìn délẹ̀ lérí náà tó bá fẹ́ jẹ àǹfààní yìí kàn sí 07424728743 tàbí studio number 074-593-53799 074-593-53799 níbi ká fọ̀rọ̀ wọ́rọ̀ lórí asọ̀rọ̀ gbèsè yìí ní ìbílẹ̀ rédíò tiwantiwa táwọn yọ jọ̀ọ́. ẹ ṣeun ṣeun ẹ̀yin èèyàn mi ẹ káàbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà wa ẹ ṣeun mo dúpẹ́ o adélówó bàbá wálé ìròyìn ayọ̀ mórí yín ẹ ṣeun Ibrahim Jimoh mórí yín ẹ ṣé tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà lẹ ti ń gbọ́ wa yìí pẹ́lẹ́mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà rèé ẹ ṣeun ṣeun o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò tòní ẹ sì má bínú sí wa àlejò wa wọ́n ní pé nǹkan kan ló ṣẹlẹ̀ náà ni ò jẹ́ káwọn ó tún lè wá
sí orí ètò mọ́ gẹ́gẹ́ bá a ṣe ti pariwo rẹ̀ láti polongo rẹ̀ fún ẹ̀yin èèyàn wa nínú ilé ẹ má bínú sí wa bó ti lóhùn ó rí òun náà lórí yìí ẹ mọ̀ pé àwa yìí ṣe bẹ́ẹ̀ torí pé bá a bá ti sọ̀rọ̀ dandan náà la gbọ́dọ̀ múṣẹ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àmọ́ bẹ́ẹ̀ lè ṣe jẹ́ ẹ má bínú sí wa ẹ̀yin èèyàn mi ẹ má bínú sí wa ní inú ilé níbi tí ẹ ti ń gbọ́ wá tí ẹ ti ń wò wá lórí ètò yín ètò wa Faaji Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká níbi náà ni a fi àdàgbé ètò tòní là á fi rọ̀ sí oníyànṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tí ẹ bá ń jẹ́dẹ̀ ṣeun ẹ̀kú àìbínú ẹ̀kú àfọmọ́nìyàn ṣe ẹ̀kú àdúrótì mo kí gbogbo yín pátápátá wípé ìfẹ́ tẹ́ ẹ ní sí wa ọlọ́run ọba ò ní jẹ́ ó bàjẹ́ Èdùmàrè kò ní bomi pa ìfẹ́ tẹ́ ẹ ní sí wa ètí táwa náà ní sí yín lágbára lọ́dọ̀ ọlọ́run ó wù ní ká jẹran pẹ́lẹ́nu òǹfà ọ̀nà fún náà ni ò jẹ́ èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic ìyá àbàdàn yín broadcaster wọn náà lólí presenter yín rèé á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ ti mọ̀ràn ọ̀yájú ọmọ yín rèé ti pàṣíwájú bàbá ajímọ̀tọ́ rẹ̀ jẹ́ wà fún gbogbo UK pátápátá náà ni mò ń dágbére fún yín lónìí wípé a tún lọ lónìí a tún padà ńjọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run ọba torí pàwa náà lámọ̀ wá ẹ̀yin náà lámọ̀ bá ojú tí a fi ń wò mí ò ní fọ́ etí tí a fi ń gbọ́ mi ò ní di kò ní dé tẹ̀ náwó sí lágbára ṣe Èdùmàrè ire báyìí náà lójú owó rí ire lójú yín ò rí o torí pé gbogbo èrè tágbàrá bá jẹ odò náà ní jèrè rẹ̀ ẹ̀yin lè jèrè ayé yín o lágbára ṣe Èdùmàrè èmi ọmọ yín náà mò ń lọ lónìí èmi náà ń lọ báyìí wọn ò nílò ẹja tó lọ tí ò dálé omi wọn ò nílò ọlọkọọkọ tó lọ tí ò dálé odò èmi ní mọ̀ wáyé náà ní mọ̀ bá o torí pé ọbẹ̀ báyìí ní bẹṣu àtẹlẹsẹ̀ báyìí náà ní mọ̀ bẹ̀ náà pẹ̀lú ògùn Ọlọ́run ọba a tún pàdé níjọ́ mẹ́jọ pẹ̀lú àkọ̀tun ètò yìí pẹ̀lú àlejò wa lórí ètò níjọ́ mẹ́jọ lágbára lọ́dọ̀ Ọlọ́run ẹ ṣeun mo dúpẹ́ ilé òní lé wa ọ̀nà òní nà wá o àní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ Àjọkẹ́ Adé lèmi jẹ́ èmi lọ́mọ àgọ́ bèlé ọmọ àgọ́ òbí dúdú ẹ̀gùn létí yín ọ̀bọ̀kàrẹ́ ìyẹn funfun karabara mi ní jọjọ èmi lọ́mọ tápà lè ń pètò ọmọ ẹranko yáyo Òkè Ìbàdàn lé Olúyọ̀lé nílé ìyá nílé bàbá tó bí mi lọ́mọ Ìbàdàn májàmájà àti ìkara àwájú lẹ́rú èmi lọ́mọ jẹ̀gbẹ́jẹ̀ka ọmọ àfikàrà ń fọ́rí mu ìlú Àìná ìlú Òjó ìlú Àjàyí Olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun Ìbàdàn Bánisọ̀rẹ́ ẹ̀múni lójú ogun èmi lọ́mọ ọ̀bọ̀ṣọ̀tò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà níbi olè gbẹ́njàre oníhun wá níwọ̀ náà sí àgbẹ̀ ibẹ̀ èmi lọ́mọ àjòrò sùn nínú Olúyọ̀lé èmi lọ́mọ agẹṣin kólé Ìbàdàn Bánisọ̀rẹ́ àmì lójú ogun èmi lọ́mọ ọ̀bọ̀ṣọ̀tò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà títí táàtún fi pàdé níjọ́ mẹ́jọ ẹ dákun ẹ bá mutí ẹ má jà wakọ̀ tá a bá ń wakọ̀ ẹ má jà mutí ẹ já ṣohun gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má jà báyàn jà ẹ dákun bẹ́ẹ̀ bá wá réṣù tọwọ́ kọ́mú tó tún fi gọ́gù ojú ẹ má fọmú èṣù ṣeré o èṣù ò ní ṣe mí kò ní ṣẹ̀yìn kò ní yàlé kó wa gbogbo wa títí ìjọ́ mẹ́jọ tá a tún fi pàdé lórí ètò yìí nígbà kan náà àsìkò kan náà tá a tún fi ríra ire o ká ó dàbọ̀ ẹ ṣeun gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́ ire láti fi pàdé láṣẹ Èdùmàrè ó dìgbà kan náà ó dàbọ̀. Together, let's go.